عن عيونهم والبستني ثوبا جميلا من الستر آمين إلهي يا رحمن يا سامع الورى سامع الورى أجب لي بدعواتي ويا كاشف الضر آمين فأنت رجائي آمين في الأوائج كلها وأنت الذي تؤتي الأنام بلا ستر آمين آمين فما لي وكيل غير عنك إنني عبد ذليل يا مفارجا لليسر آمين وسيلتي شبه الجبال وفوقها وأنت عليم كل حاجات في الصدر آمين بسطت يدي وتتمي أرجو القبول ورحمة ورحمة ونجي العبيد من أمي ومن فقري آمين ونفسي عيني آمين ذرة أرني وفي عيون جميل لك كتاب مقتلى آمين واقبض يد الأعداء عن سوء فيلي وسلط عليهم من يكيم من الوبلاء آمين ويأمر إلى المسكين مسكيني من جاء في ويا سالم لمن في سلوك أصلا آمين وتجعل قبول لقولي آمين والفعل والمنى أنا بك من خلق لجمعه كلها أنا منك من الكل شيخك من الأكمال أكمل كماله ولك شعبي بكل كمال أنت بالكل أكمل أرسلتوا سامي دادا وأنت كمال تكملا كماله وكل كمال أنت بالكل كمالك يكمل وكل كمال من كمالك يكمل. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم fi asise manu fi asise manu baba ẹ jókòó lẹ ẹ jókòó tí ẹ dàpọ̀ ẹ jókòó yóò jẹ jogo ẹ afẹkẹ bá wa nìkan lẹ ká dúró bá wa nìkan lẹ o baju taniyo Taniyo. waye kai daga ina ka zo waye haife ka ina ne gidanku daga yana ka fito daga ina ka fito me sunanta Taniyo waye haife ka ina ne gidanku bí mo ti kọjú ẹ sí ọ̀tọ̀ kọjú pé Taniyo bẹ́ẹ̀ náà ni mo gbé mi lè gbé kú wà báyìí èmi náà ń bíra mi náà mo ń bíra mi mo gbọ́dọ̀ bíra mi Tani mi yes sálẹ mi náà mani ana wa ẹ mi ina muke ina muke waye haife mu malam daga ina muka fito la ilaha illallah Muhammad Rasulullah. wọn náà wá bí rẹ lérè ìwọ náà bíra rẹ bó ti jókòó bára àwa bíra wa nísìnyí Taniyo Taniyo ẹ̀sìn Islam tá n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí tá a wà nínú ẹ̀ yìí ọkọ̀ tá a wà yìí ẹ dẹ́kun jama ẹ̀sìn tí ọ̀gbà dọ́gbọ́n sí i náà kò ṣe dọ́gbọ́n sí náà ṣe dọ́gbọ́n sí bàbá dọ́gbọ́n sí i báyìí bọ́yá rí báyìí ní kíni bọ́lọ̀ ní fìnánsì Islam. kọ̀sábùjá kan lọ́rùn ọ̀pẹ Islam wa bá débi pé Ọlọ́run bá Islam débi gbọ́ kọjá sí tẹ́nìkan bọ́lọ̀ ń polongo ẹ̀. Insha Allah Torí pé Ọlọ́run ní máa pé mo fẹ́ ọ bẹ́ẹ̀ni mo fẹ́ ọ mo fẹ́ ọ
kọ́dà àwọn àyè méjì kan bẹ́ẹ̀ náà Al-Qur'an tọ́lọ̀ ti máa ń mà kìlọ̀ fún àdébí kẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe wọ̀. Islam ní ìsìnbá. nígbà tí inú ànábì ń bàjẹ́. lérí àwọn tọ́jú fámìlì ẹ̀ tí wọ́n gba Islam. tí wọ́n gba Ìsìlámù tí wọ́n gbẹ́rù. bàbá tí wọ́n tọ́jú ọ̀hún kò ẹ̀ tí wọ́n ṣe wàhálà lórí ẹ̀. tí wọ́n ṣe wàhálà tí ń sakitiyan. àyà kan wá fún. Naam. Mada bismillahir rahmanir rahim. Allah ni walau sha'a rabbuka la amana ma fil ardi kulluhu jami'a. Aba anta tukriku nasa hatta yakunu mu'min. Suratul Mu'min, suratul Yunus ayat 99. Bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ bá dé bá fẹ́. La amana ma fil ardi kulluhu jami'a. Bana mo sekere ka kaliri le leyan to ni de mu mi. tí o ní jẹ́ mú mi ní. Ayi yalo mo se be. ó wù mí mi ò ṣe bẹ́ẹ̀ náà. Man gbogbo yo da ba kana. Gbogbo yo je olówó ko mo so lo si. ọmọ solo sí láàrin Mo se be. ẹ sì wá mọ iye Man owó. gbogbo yo julu si ko mo so lo. Mo se be. Man gbogbo yo je ni o ga ko mo se ni o ku. Mo se be. Man gbogbo yo ke ni ko mo ga no yi. Sunu mi Ọlọ́run se be. bá ní gbogbo yóò dúdú. Man gbogbo yo pu ka ru bi te bayi. E ba ko mo ku wa. Ọlọ́run se be. bá ní gbogbo yóò pupa. Ke ni ka ma dudu. Bẹ́ẹ̀ni. Ami mo se be. bá ní ajẹ́lẹ́ rí rẹ̀ jẹ́. Ìmọ̀ni kẹ́ni kọ́ yọkù kí gbogbo ayé ni kọ́ yọkù. Ọmọ sẹ́ni kẹjọ wọlé síra wọn. Àyègbé yẹn gbé. àìpé yẹn gbẹ báwọn náà báyìí bẹ́ẹ̀ wù ní sí nǹkan dé. Akẹ́ ànábì. Ìmọ̀ni gbogbo ayé ni kọ́ yọkù kẹ́ni kọ́ mọ̀ wọlé síra wọn. Àmọ́ wò sí bẹ́ẹ̀. Ìmọ̀ni gbogbo ayé ni kọ́ gbẹ horo kókó kẹ́ni kọ́ mọ̀ yọkù. kọ́mọ yọkùn. Àmọ́ wò sí bẹ́ẹ̀. Ìbáṣe gbogbo ayé nílé ní tẹ́lẹ̀ ní kúkú ní sí bẹ́ẹ̀. Àmọ́ wò sí bẹ́ẹ̀. Ìbáṣe gbogbo ayé nílé ní ikú tẹ́lẹ̀ ní kú ní sí bẹ́ẹ̀. n ò ṣe bẹ́ẹ̀. Nígbà tí ìwà ṣe bẹ́ẹ̀, Abba Anta Sukiri kò nẹ́sà. Sẹ́dẹ̀ Muhammad ọmọ tó láti ṣe lọ́wọ́ àti ẹ̀wọ̀n pa. Àtàyà kú ní mọ̀ mẹ́ni. Pẹ̀lú kú ní mọ̀ mẹ́ni. Ṣé pẹ̀lẹ́pẹ̀lẹ́? n tí ì lọ́wọ́ sí. Ọ̀kan. Ẹlẹ́kẹ̀jì ọlọ́tún lánàá àbàdíyà fún Muhammad. ayáko. Wà láǹtàhàdí. Ìnẹ́kà láǹtàhàdí mọ́ni àbábúdà. Ẹlẹ́ Muhammad ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. lẹ́yìn tó kó jẹ́ bá. Láyéláyé o lè ẹ̀fà fẹ́ntọ́ba wù ọmọ náà. Àfẹ́ntọ́ba kò jùlọ. àbẹ́ni ọba wù èmi Ọlọ́run àtọ̀dọ̀ mi ló ti wá náà. ìwọ fún mi ni. Àbáyé akẹ́rọ̀ mọ̀kúmọ̀ wọ́n tọ́lọ́wọ̀n ti gbà nẹ́bí láyé kọ́ dọ́gbọ́ sí Islam. Kí ló dé táwa Mùsùlùmí dọ́gbọ́ sí Islam? sọ̀ni ọmọ tó ṣe wá o. Ó wà yìí. tani ọ́. Wọ́n wá sin Ọlọ́run débi kọ́ wá pé sí wọlé kejì ọ̀pá. tálẹ́ bí ọba wá pa bí èsè wọ. Ìwọ sin Ọlọ́run débi gbígbà kọ́ ọ̀rọ̀ ọmọdé orí sí wọlé ẹ̀kọ́ mọ́rọ̀ ọmọdé. Ìwọ sin Ọlọ́run débi pé ọjà rí o. Àbọ̀nà àdí ọ̀gbẹ́sẹ̀ mi láyé kọ́ ló sẹ́ni lọ́wọ́ yẹ kí n má ta. àdúrú wàhálà Ní sinẹ́bìlà lóhùn. Ẹni tá à ń gba sẹ́sẹ̀ lọ́wọ́ ẹ̀ aṣáájú ẹ̀dá Muhammad. sallallahu alayhi wa sallam. Ta ló lè béèrè nù tọ́lọ̀ sí bá nẹ́bí kó ṣe fún un? láéláé ó ti dá fún nìkan lálẹ́ bí tọrọ. Bàbá Amiru, Anabi ẹwà gbàgbọ́ tó sànẹ́bí. eba ẹ wò yàtọ̀ tó ń ṣe Ọlọ́run. Àbá àtàwọn ọ̀dọ̀ ọmọ ogójì ọdún ńlá ìránṣẹ́ tí mo wá jíṣẹ́. máa gbọ́ o. Ọ wà lọ́mọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n 25 years la fẹ́ bèè fún. ọ̀dà àbáwọ̀. Ọlọ́run tàbí jábọ̀ Ọlọ́run ní túláàsì. bẹ́ẹ̀ni ètò ọ̀fẹ́ rè. Torí pé Khadija lóbìnrin àkọ́kọ́ tọ́kọ́ tó sí ọkọ tó tó sí ọkùnrin. ó là kọ́kọ́. Bẹ́ẹ̀ kò sẹ́sẹ̀ ní gómìnà dájú nínú ọkùnrin bẹ́ẹ̀ láti fẹ́ mi jù lọ. ẹni tó wù lọ́bẹ̀ ṣe mu ẹ dàpọ̀ ọbẹ̀ fẹ́ yín kò sí ìjàwé mú yẹn sí. Àkọ́kọ́ ẹ jẹ́ ẹni tó ti ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀. Sọ́ọ́ ní àwọn obìnrin tó lè kó ìpéjọ́ tó wọ́n fi ọkọ òun náà wọn bàbá Bùráì sọ̀rọ̀ pé kò sí mọ́. ẹ jẹ́ sàmúfẹ́ ní sà. kí ló ṣẹlẹ̀ ẹ dàpọ̀ ọbẹ̀ fẹ́ yín Mo lókè ẹ̀fẹ́ mi ni. kò sí mọ́ lẹ́yìn Àdíjà. Ìjà rẹ̀ tó ti ṣe bẹ́ẹ̀ tó fi jọ Àdíjà. níbo. Khadija tó ló ṣe bẹ́ẹ̀ fún Ànábì. ọ̀làlẹ́ Nígbà tó ṣe pé Ànábì ò lè kọlu sí. Àṣẹ ọlọ́sìn ìdílé Àdíjà mú nǹkan rẹ̀ ọ̀dọ̀. Àdíjà ń jẹ́ ọmọ 40 ọdún 40 years. 40 years máa gbọ́ o. Ànábì jẹ́ ọmọ 25 years. ọ̀nà kìsìrà. Àdíjà ń jẹ́ olówó. Ànábì jẹ́ tálíkà tí ò ní kankan. tálíkà Ọlọ́run tí ò ní. Ànábì Àdíjà jẹ́ oníṣòwò oní business. Ànábì jẹ́ ni ó wá sẹ́wádọ̀ rẹ̀ kékeré máa bá yín tajà. nígbà téèyàn ń ṣiṣẹ́. Àfáà yìí Àdíjà tún wá jẹ́ adélébọ̀ tó ti bímọ mẹ́ta fẹ́ nìkan ọ̀kan fẹ́ nìkan ó jẹ́ mẹ́rin after 4. thank you. Wọ́n lọ́wọ́ wá nígbà tí Muhammad kọ́kọ́ níyàwó láyé èyí tí wọ́n gbọ́dọ̀ mọ́ jẹ́ fẹ́ tó bá bímọ rí after 4. Ọlọ́mọdé kan ni wọ́n náà ní ìfẹ́. Ọlọ́mọ mẹ́rin lára gbà ní Muhammad lọ́rùn tí ì sẹ́lẹ̀. ìjọ tí lóhùn ò lè fẹ́ bílẹ̀ wọn náà ló sì wà kọ́rẹ́ ní sẹ́sì. La ilaha illallah Muhammad Rasulullah. after 4 lànàbì kọ́kọ́ fi ṣẹlẹ̀. Ẹ dákẹ́ máa dì í mọ́ ẹ máa di apọ́ǹtì mọ́. ọwọ́ sì lábí sí àtúntò Nítorí kó ṣeéṣe mo nínú programu ẹgbẹ́ ìbéèrè wa bẹ́ẹ̀.
àyè bẹ́ẹ̀ kọ́ Bẹ́ẹ̀ni. ìbéèrè àti tọ̀ ndé yẹn ọba sì béèrè kọjá ní tí wọ́n sọ̀rọ̀ lé lórí Bẹ́ẹ̀ni. mo lọ́wọ́ dáadáa Mo lọ́wọ́. àbáyé Akramakumullah. anabi dọmọ 25 years la fẹ́ bẹ́ẹ̀ fún ìyàwó tọ́lọ̀ ń fẹ́ fún yìí jẹ́ ọmọ 40 years ọ̀sà gbọ̀pọ̀ ẹ̀ lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún gbogbo ẹ̀ ń tẹ̀gbẹ́ láyé lára sákè òní fẹ́ tó jùlọ. láyé ọ̀wẹ́ tó wà nílẹ̀ Wọ́n ló tó kádàrá ni. wọ́n àbá yìí Bàbá. ọdún mẹ́ẹ̀ẹ́dógún ni àwọn ànẹ́bí gbà lọ́wọ́ ànẹ́bí. Sọ́wọ́n kí wá ń tiẹ̀. Kàtàkì ó owó tún ọ̀fẹ́. ó tún wá jẹ́ni tó ti bímọ mẹ́rin After 4. mẹ́ta fẹ́ nìkan ìkan fẹ́ nìkan Ẹnìkan. ọwọ́ tó jẹ́ olówó tí òṣèlú tó tẹ̀ náà àwọn obìnrin La ilaha ní gbòòrò wákà ó tún jẹ́ oníṣòwò tá a nẹ́bí wá sáwádìí tí ń bá a ṣe business tí ń bá ànẹ́bí Muhammad bá a tajà. ọ̀hun ló tún wá dẹnu kọ ànẹ́bí Ó tó sí ẹ̀fún rẹ̀. ń gbọ́ níjọ́ tí ń bá sọ̀rọ̀ ní ànẹ́bí òkè mọ́kọ́ kò gbà ọ̀sán kò bí sẹ́yìn Fanisa. ọ̀hún lọ bí sẹ́yìn Ìhín. ọwọ́ àti tiẹ̀ lọ́sàn-án kẹ́kọ̀ọ́ ní ọba ní pẹ̀lú Ó máa wà lọlé. Salamu alaikum. Aleykum salam. ẹ tún máa wo wọ́n máa lọ lè tọrọ ìyàwó fún yẹn tó mo rí ti wọ́n fẹ́ fúnra àdíjà lọ́dọ̀ tọrọ àná Muhammad lé wọn. Sallallahu alayhi wa sallam. mo rò pé gbàgbà láti Yorùbá nẹ́sì. sallallahu alayhi wa sallam. lọ́rọ̀ yẹn dáa dákọ̀ yẹn tó sàn lónìí ànábì sàn ló pọ̀. ẹ̀ ń jẹ́ wáyé òkú ànábì ọkọ̀ jẹ́ tó ní sàn ló. sallallahu alayhi wa sallam. wọ́n dé bẹ́ẹ̀ òun lọ́lọ́ tọrọ ànábì ní ọ̀fẹ́ ẹ̀ka Ẹ wo lẹ o. ẹ̀rọ kan wá tọrọ ọmọ yín Èwo nù wọn. kẹfẹ́ wà fún Muhammad Aminullah Aminullah Làwa tọrọ. bẹ́ẹ̀ Ẹ fi fún wa. òun lọ́lọ́ tọrọ wọ́n máa ń kóbi wálé àná léyàwó ni àbíjá ló kóbi wálé àná bi. Ẹ má wulẹ̀ dààmú obìnrin kọ́dà sáàlù bá rí gbogbo sáà àlùbáríkà tẹ́gbẹ́ bu ọ̀nà ni Ẹ má sì fẹ́ wàá dúpẹ́ àti ṣe gbogbo ẹ̀. aṣèwé ẹ̀kọ́. wọ́n máa mú Ìyàwó wá ní ọkọ yìí. ìyàwó wálé ọkọ ni Bẹ́ẹ̀ni. wọ́n rà díẹ̀ ló gbére wọ́n tó tọ̀ gbogbo ara níwà alhamdulilayi wọ́n lọ́lé ọkọ o. Owó rẹ̀ ti kẹ́lẹ̀ tó dá wákàtí ẹ̀ léwu. alhamdulilayi Ó rẹ̀ lọ́gbà bá ẹ bá yorùbá àti Muhammad dáadáa. sallallahu alayhi wa sallam. àwa dọ́dọ̀ ànábì wọ́n gbogbo fáìlì ọ́fíìsì ẹ̀ gbogbo jẹ gbogbo ẹ̀ gbogbo tó ní gbèsè ayé ẹ̀ Kò dúkìá ẹ̀ tó ní. gbogbo dúkìá ní sẹ́ everything ọwọ́ handover rẹ̀ fásitì ọ̀dà Ó ti Muhammad. ọlọ́wọ́ ní ìlàpò ní lọ́mọ darí ẹ̀. ntí mo fẹ́ fà yọ mẹ́mẹ́ o Na'am. Adé pọ́ìntì tàbẹ́ mú. àwọn fámìlì àti àwọn kàdíjà sí méjì àtàwọn ọ̀rẹ́ Àtàwọn ọ̀rẹ́. bọ́dà pé di ọkùnrin ti mú ọ. gbogbo gbèsè ayé rẹ lọ kó bá dán kó bá kùnrin yìí Èsì o. àgbẹ̀ mi yàn fọkùnrin. Ó tún ogun ní. àfa yìí Bàbá. bí ọ̀pọ̀lọpọ̀ yìí ti jí mi nù. Omi tí àṣẹ́lómi láwùjẹ. àdìjá fún fámìlì ẹ̀ ní sèké wà hábùtù làhùnà fùsí wà máa kásábàtì ẹ̀ dín. وهبت له نفسي وما كسبت يدي وإن كان يرجوني فذلكم حسبي. وإن كان يرضاني فذلكم حسبي. àdìjá fún àwọn ẹbí ẹ̀ ní sèké gbogbo tẹ́ni mo fà yé mi kó jọ ẹ̀yà. Ẹni mo kó fún ànábì. ẹ̀mí mi lọ́kọ̀ sáájú ẹ̀mí mi. وهبت له نفسي mo fi ẹ̀mí mi pọ̀ ní Ó Muhammad. bu ó sí ọlọ́run pátápátá. وما كسبت يدي gbogbo tí mo fà yé mi kó jọ láyé mo Ó pọ̀ bu nẹ́bí. àṣẹ Muhammad. وما كسبت يدي bàbá ni jẹ́lé iṣẹ́ run. وما كسبت يدي bàbá ni gbogbo kọ́pìlì nígbàjọ́. وما كسبت يدي bàbá ni gbogbo àkáǹtì tó kó dànù. وما كسبت يدي ẹnu tí ìwọ lára nẹ́bí gbé wọ. وإن كان يرضاني فذلكم حسبي وإن كان يرضاني فذلكم حسبي. ẹnu bá ní Muhammad bá ti yọrù sí mi. Ó ti parí. tí èdè nínú náà sájọ ní Muhammad. Sallallahu alayhi wa sallam. Tí wá kí bẹ̀ náà nù. ẹ dákẹ́ gbọ́ yìí o ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n la fẹ́ yà. Láfẹ́yàwó fún. Na'am. àdìjá wa dọ́dọ̀ ẹ̀ ọwọ́ bí ọmọ mẹ́fà ọmọ àdìjá di mélòó mẹ́wàá rí ẹ pé Sáré púpọ̀. ọwọ́ akásígbà náà àdìjá jáde láyé àwọn akádìjá tó jáde láyé ó ti bímọ mẹ́fà ànábì ti dọmọ 40 ọdún Sallallahu alayhi wa sallam. àdìjá ti dọmọ 55 years ká tó gbà ànábì ránṣẹ́. òun lè ní àkọ́kọ́ tọ́kọ́ tó tà níbi ìlérí Islam
òun sì lẹ́ni àkọ́kọ́ lóbi tọ́kọ́ gbà sílẹ̀ lórí wà nẹ́bí. ẹ dákun jẹ mọ́ anabi dọ́mọ 40 ọdún lára ń sẹ́ jama ngbala yìí akramakumullah ọwọ́ abẹ́rẹ́ sẹ́wọ̀n ní maka ọjọ́ ìlọ́dún mẹ́wàá. ọjọ́ ìlọ́dún mẹ́wàá máa gbọ́ o. ọjọ́ eré ẹ̀ wá di 50 years ní hijira kéke máa lọ Mọ̀dínà àṣẹjáde nílé máa lọ Mọ̀dínà dé. àwa lọ Mọ̀dínà dé. ẹ dákun jẹ mọ́ ọwọ́ dé Mọ̀dínà àti gbogbo ogun tá nẹ́bí ìjà tó ti kọ̀ tó àti gbogbo àgbàkọ̀tọ̀ bá nẹ́bí láàrin ọdún 13. sallallahu alaihi wasallam. àbá láàrin ọdún 13 gbogbo wàhálà yìí tó fi dé pé ọdún orí àlejò wa jẹ́ 63 years 63. torí lò lẹ́yìn. ẹ wá wọn tó ṣe sí àwọn ọdún 13 ìgbà tá a ti dákú ọlọ́pàá níbi ẹsẹ̀ kọfẹ́ yàwó mi ẹ̀mẹ̀rẹ̀ pọ̀ torí wọ́n kọ́ àmàlí àkọ́jà náà ọlọ́run tó bẹ́ẹ̀ wíṣà ọgbà ní ìyàwó ẹ̀ pọ̀ ẹ̀mí ẹ̀ pọ̀ láti fẹ́ lómi àṣẹ wa níbi dáadáa kọ́ fẹ́ mi ọlọ́pàá máa kó mi tì ọ́ dáadáa kọ́ wa tẹ̀lé tí wa wọn náà wá ní kó wọ́n yọ̀ sọ́lọ́ ànábi yọ̀ sọ́lọ́ ni o ó ní wọ́n lọ́wọ́ ní àwọn akọ̀mọ̀ yà wúlọ́ tẹ̀. wọ́n fẹ́ tó kún bọ̀ mọ́. wọ́n kún bọ̀ ló fún mi lákọ̀ọ́kọ́ mo sì gbà á. mo sì gbà á àmọ́ mi sì báyìí tí a rọ̀ bà. tí a rọ̀ bà ní. bẹ́ẹ̀ ni. ọlọ́run wa ní ọ̀dà kò sí nǹkan kan ọwọ́ kan àti ẹ̀rọ bàṣí lọ́wọ́. thank you. nana Aisha ọ̀dà ànẹ́bì lọ́jà balẹ̀ ẹ̀ gbogbo àwọn ìyàwó rẹ̀ àti Hafsa àti mìíràn ní gbogbo yìí wọ́n bẹ́ẹ̀. ọ̀dà ní Muhammad ni wọ́n ti ń disfaji. ni wọ́n ti ń dọ́lọ́mọge. fa títí kọ̀ wá sí kankan gbọ́ pa àwọn tí a rọba wà lóyún àárọ̀ dalẹ̀ wọn gbọ́ kankan la ilaha illallah Adija bímọ mẹ́fà Maria taliki butiya tó bí ẹlẹ́ẹ̀kejì dáńtó ní Ibrahim wọ́n fi sàlẹ̀ gbẹdẹ lẹ́jọ́ ní Mísírà ohun èyí tí ó sùn bẹ́ẹ̀ náà ní olóyún Ibrahim lọ́wọ́ àlẹ́ mi fi jẹ́ méjì gbogbo ìyàwó tó kó dàlé kan jẹ́ tí ẹ rọba lóyún àárọ̀ dalẹ̀ bàtẹ̀ lóyún òkọ́ bàjẹ́ kọ̀sẹ̀ àwọn èèyàn sì ń wá oyúwádọ̀ ọkọ̀ òkè bá bẹ àwọn alájí kan bá tọrọ oyún ọlọ́run kan lórí àlẹ́bẹ́ríkà ó sì ní àwọn ìyàwó yìí sì rí. àwọn tí ẹ̀ ló sì kó létí wọn ò bí. la ilaha illallah afa yìí akramakumullah ìwọ ń pèsè ìwé ló yẹ kí n má rọ ọmọ bí. sẹ́mi ló yẹ kí n má rọ ọmọ bí. who are you tani o. ọwọ́ lè fẹjọ́ wà ní mò ń sùn. afa yìí sẹ́mi ló yẹ kí n má rí ṣe. asájàdá Muhammad sallallahu alayhi wa sallam ìwọ̀n ń bẹ ní talakaniya bẹ́ẹ̀ ìbá dé lọ́dọ̀ ànábì pé ìyẹ̀wò ní jẹ náà ànábì náà bẹ́ẹ̀ náà kò yóò sì lówó ànábì yóò sì rí. àtijọ́ àti múdà mi ànábì. ó lè gbogbo sàmánì lọ sí. ó kọ́ àwọn sábẹ́ rẹ̀ tí wọ́n náwó pa àwọn kò ní má kà wọ́n da dúkìá rẹ̀ wọ́n lọ Mọ̀dínà lẹ́mtì láì ní nǹkan kan. ànábì wa lè ṣiṣẹ́ alágbàṣe àwọn tí ma bá yẹn wọ́n lọ sí oko ẹ̀fọ́ iṣẹ́ alágbàṣe oko ànábì wọn lè bá wọn pọn mi ó làwọn bèbè rí owó tó bá ti wá rí yẹ wọn lè fọwọ́ jẹun rẹ̀ wọ́n fi jẹun. àlùmọ̀ yìí náà sáré. gbogbo tó bá ti rí ọmọ sáré kí n má pa àwọn èèyàn rẹ̀. kí n má pa àwọn wọn sá jẹun. kí n má pa àwọn èèyàn rẹ̀ náà mọ̀ sáré. àbá yìí àkìrọ̀ mọ̀ fún àbá gbogbo ìjọba tí ọba sànú tálẹ́kà àtàwọn aráàlú yóò pàdé pẹ̀lú Ọlọ́run. ẹ̀ẹ́dẹ́ sáré ni. olórí wa sájọdá Muhammad sallallahu alayhi wa sallam òun sáré àwọn èèyàn rẹ̀. ó sáré àwọn èèyàn rẹ̀ ni. àwọn tó sojú jọ́nà ó sáré wọn. bẹ́ẹ̀ni. àwọn tá a pọ̀ lẹ́yìn ó sáré wa kalẹ̀. ó sáré tiwa náà kalẹ̀. àbá yìí. baba. ẹ̀wọ̀n bẹ̀bẹ̀ yẹ. bẹ̀bẹ̀. ẹ máa wúfa ní tálí kọ̀ lọ. ọwọ́ ti bẹ́ẹ̀ ọba tí wọ́n rí lè ẹgbẹ́ ló jẹ orítọ̀ ẹgbà wọn lè jẹ òun wà lè fi kankan ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta ọjọ́ kẹrin ọjọ́ karùn-ún ọjọ́ kẹfà ó fi wá wọlé di ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún tọ́gá yìí ò ní jẹ tọ́ba fẹ́ jẹ dédé gbà wọlé ní débi gbà ó dé bẹ́ẹ̀. ẹ ti jẹ ọlọ́dún ẹgbẹ́ lọ tọ́ba tó ní ìjọ jẹ àwọn tó tún ẹ náà ti yọ ẹgbẹ́ lọ. ọwọ́ àdìgbò kọ̀ọ̀fẹ́ ní stamina àti yọ̀bí sẹ́yìn. ebi la pé. yóò wá gbàdúrà sínú anájọ wà fún òkúta ńlá síbẹ̀ yóò wọ jàdàbí àdé yóò gbàlẹ̀ fún balẹ̀. àfa ọ̀sọ́dọ̀ kó òkúta sínú kátẹ́kùn náà bàtà díẹ̀ kó lè fà ní stamina láti fi ṣiṣẹ́ ó sì ọlọ́wọ́n lè ṣiṣẹ́ alágbàṣe náà wò yẹn rẹ̀ wọ́n wá ń gbé sí wọlé ẹ̀kọ́ mọ́ ara rẹ̀
ìwọ òun tí wọ́n lè náà fọmọ lówó tani ọ́ wọ́n lè fọmọ sí kọ̀ǹdọ́ tani ọ́ wọ́n lọ ń sábà wà tani ọ́ wọ́n wọ́n lagi tani ọ́ wọ́n wọ́n sàárù tani ọ́ tani ọ́ ọgbọ́jà kalẹ̀ ọ̀tá asajada Muhammad Sallallahu alaihi wasallam. sallallahu alaihi táwa nìwọ afa yìí bàbá anabi wa lè sábà kan omi ọwọ́ àdìgbò ọjọ́ kẹẹ̀ẹ́dógún yìí ó ti rẹ̀ ẹ́ ara ti hu samina òkúta kan ọ̀gbá mímọ́ ní téèyàn jẹun ìwọ̀n àfàm déédéé bábá ṣe pọ́n náà ló ka owó tí ó gbà ọwọ́ fẹsẹ̀ pọ́pọ̀ káwọn èèyàn wọn kó lè ní nǹkan jẹ mo lè yó nígbà tí ìrírí ẹlẹ́ẹ̀kọkànlá ọ̀rẹ́ ànábì kásá èyí tó jù sódò tó ti bomi kò lè fa wákè kò sì lè kò sọ́lẹ̀ sì lè sọ́ọ́lẹ̀ ń bẹ lójú kan ọ̀gá gẹ̀fìrí ìwádìí arákùnrin dáwà lóhùn àwọn iṣẹ́ wa pọ̀ kọjá bó ti ṣe yìí ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi ni ẹjẹ́ máa ṣe díẹ̀ fagidi jáde ẹjẹ́ ṣe ọ̀rẹ́ mi ni díẹ̀ ọ̀rẹ́ mi nígbà tó di ẹ̀kẹ́ táwọn oníjà níbi fagidi jáde níbi lọ́rẹ̀ Ọ̀rẹ́ mi mi ni. lọ́ba pé ọ̀rẹ́ báyìí ó sì gbà níbi létí ọlọ́run kó tó ṣe ọwọ́ rẹ̀ márùn-ún sì lé sí etí àti Muhammad báyìí bàbá yìí bàbá ọlọ́wọ́n dúpẹ́ fún yìí stars ìyẹn ṣe wá ṣe báwọn àníbi wa sọ gbálẹ̀ lójijì omi wa dàgbà ìgbégbé àná omi àní dá ni wọ́n lọ ọwọ́ tó padà wọ́n báyìí tí wọ́n fà ibà ẹ kú sábà rẹ̀ mọ rẹ̀ àbí wọ́n sì ẹni tó kú pàdé ẹ̀ lẹ́yìn sẹ́yìn náà dé. ẹ sà kí ló dé ó ti rúdọ̀ níbi tó pọ́n kí ló ṣe é sà ó sì rí àwọn àkànníyà ọ̀rọ̀ àtẹlẹwọ́ anábìrin já lọlé ilé kọ́ o Kí ló ṣẹlẹ̀? alọ́dún yìí ni àná já lọlé alẹ́ àlọ́lé mo ní dáná yìí ọlọ́run ló gbà mí létí ọlọ́run mo dé ìlú náà ìgbà ọlọ́wọ̀n ọ̀jẹ́ náà yìí gbàtà tí ànábì ọ̀dà lóhùn àlíwá gbèsè wá yọ ìdá ni wọ́n sọ pé kí gbogbo òlu talọ́gbà nẹ́bì létí kọ́ jẹ́wọ́ o talọ́gbà nẹ́bì létí kọ́ jẹ́wọ́ o ta ló fẹ́ kú talọ́gbà nẹ́bì létí kọ́ jẹ́wọ́ o àlíwá rí bẹ́ẹ̀ nìkan kan jẹ́wọ́ ọwọ́ lè tàbí àníbi wọn sunkún ọwọ́ sunkún ìfún ọjọ́ méje sallallahu alaihi wasallam tí ó fún ẹni tó gbà nẹ́bì létí mọ̀lẹ́kà jùlọ wá dé ọwọ́ lẹ́ni tó kọ́ létí ọlọ́run kẹ́ ń bí ọ àrà kẹ́ni tó wọ́n fi hàn àti ìrántí ìrìn rẹ̀ dá ẹ̀wọ̀n dáadáa tá tẹ̀lé òun wá fún àdéhùn wá gbọ́ èrè tó ti gbàgbé létí ọwọ́ gbọ́ èrè pé eléyìí ló gbàgbé létí àbọ̀lọ̀ lọ sápẹ́ tó jẹ́ pàtàkì wá tó jẹ́ lọ́dẹ post mo fẹ́ lọ lórí ire tuntun àwọn àfọ wọn fẹ́ kẹ́ ẹ nù àwọn àfà wọn ò fẹ́ nù wọn fẹ́ kẹ́ ẹ nù wọn wá gbé yìí kalẹ̀ wọn wá gbé eléyìí kalẹ̀ àbá yìí akérèmọkùnmọ wà ọjọ́ náà táwọn kẹfìrí náà mú tí kà máa dùn báyìí tí gbogbo ẹ̀ máa ṣe yéké mọ́ báyìí anabi náà gbẹgbẹ akọtọgbọ báyìí káwọn èèyàn àmọ́ kò ṣe bẹ́ẹ̀ ànábì ló ṣe bẹ́ẹ̀ anabi náà ṣe bẹ́ẹ̀ kò ṣe bẹ́ẹ̀ ọdún èmi ìsọjọ gbígbàdúrà bàbá ní tara wa bàbá ní tara wa bàbá ká bó olójú bàbá sòkòtò ẹ̀já bó olójú ká mọ̀ ọdún èmi kókó sí ìsọjọ gbígbàdúrà ìsọjọ́ gbígbàdúrà o. bàbá ní tara wa àwọn gbàdúrà pé mùsùlùmí wọ́n ti ń tàn yín lọ bí bòmí wọ́n á fi léyìí tèmi mọ́lẹ̀ ẹ̀fín tèmi ní bísí ìsọjọ gbígbàdúrà oko onídé ti bàbá kọjọ tọmọ ọmọ kọlẹ náà làálà kálukú gbọ́dọ̀ mọ̀ sọ́ tiẹ̀. àbá yìí akérèmọkùnmọ wà mọlẹkẹ sọ̀kalẹ̀ fáwọn gbàdúrà ní sẹ gbogbo tó yíwa kára dìbò ṣe tọlọ fi gbàdúrà lónìí náà kọ́ gbogbo pàpà kú pa àwọn jókíjó asọkásọ ìrìnkù àwọn èèyàn kí èèyàn tó kọjá yìí náà ṣe tọ́lọ̀ owó tẹ gbà ṣe táwọn ẹlẹ́gbọ̀dọ̀ dé náà. ṣé tí wọ́n dúró dẹ́nu la ilaha illallah ọmọdé rìn kí bí onírí ọjọ́ bí. àbá yìí bàbá àbá tó dáa ẹ ní ṣe àgbábọ̀ bá. lẹ́yìn tí jòdòdò ìsìlámù ṣe dọ́gbọ́n sí àbí ìjòkó wa bí ìníṣẹ́ òjijì kò túmọ̀ sí ìjòkó gbàdúrà kò túmọ̀ sí bàbá ní tara wa àmẹ́yìn lè fáwọn afá bẹ́ẹ̀ kẹ́ mọ́ fi dànù kẹ́ ẹ má fi dànù àbí kò yé báyìí ó yé wa àmọ́ kò ṣe é dá sí ẹni tá a bá tàpẹ́lẹ̀ fún yóò sọ̀rọ̀ ibú ẹ síbẹ̀ síbẹ̀ pé yọ lọ ọ̀nà bẹ́ẹ̀ sọ yọ jà àbá yìí bàbá ṣé ìyàwó tẹ fìwé pè lẹ́ni yàrá ara léyìí wọn ni ẹlòmíì bẹ́ẹ̀ lé ọtí nísì bẹ́ẹ̀ ni. ìyá mẹ́ta bẹ́ẹ̀ fún gbogbo àtàjẹ lọ́dọ̀ náà ẹ lápẹ̀ sáwọ bàbá ká lè mọ̀ àbá yìí bàbá ìyá alákọ̀ọ́kọ́ ni pé à ń ṣàtójúbọ̀ àwọn mùsùlùmí òdodo ní à ń ṣàtójúbọ̀ ọdún ọlọ́dún tí ìsọdún wa àyọjú ràn ọdún ọlọ́dún tí tí ìsọdún ìsọdún wa wa Al-Qur'an ṣe parí ẹ̀ pé lákòdí nìkan wàlíyà dì ànábì wá fún tẹ̀kátẹ́ bàbá wa bọ̀dé amẹ́rù ó ní máa ń tàṣà gbà bí káwọ́mí Ọ̀rọ̀ àmínú. bàbá yìí bàbá àyàtọ̀ bá àwọn kiri yóò lónìí o ní ọba ti kọ́ sí wọn náà dára wọn. àyàtọ̀ Ọ̀, tí a bá kí ni tí a bá kú sínú ìdáta wà ẹni sì wọn fi alágbàjọ wọn tó sí láti àmọ́ ọ ti ká a fúnra wa wẹ̀ kí ló tó mọ́. rárá ìsọfún àti ìbèrè ní àbí
gbọ́. nígbà yẹn bá ti dìjọ wọn kí láà kù. àbá yìí ìyá tí kájú kọ́ sáà di ẹ̀kọ́ lọ́wọ́ sí rọrùn. ẹ bọ́ bàbá àbẹ̀ náà ní bá ìyá yẹn bá ṣe tọrọ o. àbá yìí tó ń bá wà fún kó ṣe ẹ pé wọ́n ṣe é. kílọ̀ tẹ̀lé àbá kílọ̀ mọ́ná sí àtúmọ̀ ṣe é mọ́ ẹ̀bá wà díẹ̀ wò. àbá yìí ìtàwọn ẹgbẹ́ mi mọ́ra sí èyí tí bá jẹ́ òdodo tá a bá ní tara wa ní Islam òkò yìí wà látòkè délẹ̀ àìsàn àgbékọ́rùn àìsàn àti kọjọ́ ọmọ àgbékọ́rùn lókun ọ̀yẹ̀ ká lè fọ́ ọmọ tí ń ṣe ọ̀yẹ̀ ká lè mọ kí là ń ṣe. àbá yìí ọkọ̀ tí wàá pọ̀ ju ti wọn lọ àsìkò gbígbàdúrà pọ̀ ju ti wọn lọ. bàbá wa Amiru bẹ́ẹ̀ bá ṣe kiri ẹ máa ṣe ní sọ̀rọ̀ ìjà tó kẹ́yìn májúmọ́ ìjìrà 1 first Muharram tọ́ba kọ̀ọ̀la ni máa ṣàìsàn yìí àwọn máa ń ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ wa nílò. tọ́ba kọ̀ọ̀la tí Muharram bá kọ̀ọ̀la lọ́dún tíya ẹni tó ní yé báńgá ẹ̀ ní gbọ́ pàǹpà kankan. ẹsẹ̀ rẹ̀ ò ní papọ̀ mọ́ tẹ̀yẹ. gbogbo màláíkà tó sọ̀kalẹ̀ sí àwọn màláíkà kò dé tù ní. àbí kò yé ṣe báyìí. gbogbo màláíkà tó wà ní sàn màláíkà kò ní gbà dùn ní màláíkà kò kú. àṣọra àwọn màláíkà tí ma kó fálẹ̀ àdúrà àwọn tí wọ́n jìnnà sẹ́mà lákòókò kọ́ra àwọn sẹ́mà lákòókò yìí sẹ́mà lẹ́ẹ̀kejì lọ wọ́n lọ dúró sí. ẹ bá àwọn màláíkà tó ju wọn tutù wọn ti fi báńgà lé wọn lọ. lọ́dí wọ́n tutù àwọn ti fi báńgà lé wọn lọ. ọlọ́wọ́ ní sẹ́yìn bá ní àwọn tí ní àkú. ẹyin gíláàsì sinadu ẹ sọ̀kalẹ̀. wọ́n gba ẹlòmíì lẹ́sẹ̀ yọ pọ̀ sẹ́nu. bàbá yìí ọjọ́ èní tí gbogbo arìn káàkiri sófẹ̀kọ́ yìí ajáde káàkiri lónìí adébì kan afẹ́ra kìíní meat pie gbígbà panu ní abájú ta mọ̀ sóńbẹ̀ nígbà adébì kan tá a fọ́ra kó sì bá mú wa làwọn obìnrin kan bá sì bọ̀ àgbà sì sí kini rẹ o kì báyìí àwọn oṣù mi láàbò ní aṣọ yìí mọ́tò tá a gbé lọ wọ́n lè kí mọ́tò àwọn tí wọ́n ń gbé àwọn oṣù mi là àbá ṣe àwọn ṣe àṣọ tàbá yìí àbí ẹ̀kọ́ ojú àgbẹ̀ta mọ̀ máa rí nǹkan o. ọdún èmi ò ẹlẹ́mì gbómi olómi mẹ́ta ní sinmi omi tí bẹ́ẹ̀ yìí ọba yìí sì bẹ́ẹ̀ sọ yóò lọ kó tẹ́lẹ̀ tí ní sísá yìí kiri káwọn kó gbádùn alójú òní ìyẹ̀wò fi lálàṣẹ àti lè mọ ní ọdún èmi ọlọ́wọ́ àgbàdua tó yẹ báwọn tẹ́ ń bàtà yìí tẹ́ lọ́wọ́lọ́wọ́ àwọn pọ̀ jàmbá láti tún ṣe lọ. àwọn ni wọ́n sì ní lónìí ọdún èmi mọ́júmọ́ ọ̀la ọdún ìlú gbàdúrà ọjọ́ ìrí ibú gbàjọ àwọn tí yẹn bá gbà lẹ́sìn wọ́n gbà ládàá bẹ́ẹ̀ni bàbá wọn tẹ ọ ládàá bá fẹ́ kúrẹ́ àdá wọ́n ya ojú àpò yìí wọ́n èmi kì í ṣe wá sí kóbi kàá mi ń fi là wọ́n gbà ládàá irú àmì ìlú àkọ́bí síláwà mi rẹ̀ lẹ́yìn wọ́n gbà ládàá àwọn ni wọ́n lọ bí òní àwọn alábẹ́ ta. bí ìjìbá àwọn ọ̀gá wa á sáré náà wọ́n náà yẹn náà yìí sí ni. àbá yìí akramakumullah. asáré náà wọ́n lẹ́sẹ̀ kẹta. irú àrẹ àwọn yúùtù bára fi kan alápẹ̀pẹ̀ ẹ̀yà yìí àwọn ó sì gbẹ̀mú lápò rẹ̀ wọ́n gbà ládàá. wọ́n sáré kàbàkàbà wọn ní dúró bí. àfa dáadáa yìí bàbá ní ti jẹ òdodo ọ̀rọ̀. bàbá ní tanra wa. mo ìpè tẹ ní àwa wí náà lò. àfa yìí bàbá náà pẹ̀tẹ́ bá ṣe ojú wọn ní ká dàníyàn ẹ̀rì kí mi ò dàníyàn tó mo ti wù kẹ́ ká tó dàníyàn lórí yàtá tó jẹ yìí. àníyàn ká dà fáwọn alàgbà àjọ. sí iyọ̀ dàníyàn ọdún pàwọ ọdún tí o ṣe kankan rí bí àfi pàwọ. sí nǹkan rí bí àfi pàwọ. alhamdulilayi rabbil alamin. alhamdulilayi rabbil alamin. nana bani ọ̀rọ̀ yìí kó yìí wà níbi dáadáa. sallallahu alayhi wa sallam. ẹni tí èmi ń sọ yìí bàbá wa Amiru ẹni tí èmi ń sọ eléyìí àwọn yóò tí wọ́n pèdè àbí ẹ̀kọ́ ní ọba sì ní ta abáníkà wo wèrè ẹ̀ràn ọba ti lè wò kóso kú. ó lè sún jẹ. ó lè sún jẹ ọ̀rọ̀ wọn tẹ dábàá wọn láyé bẹ́ẹ̀ náà pé náà bá ti dóra ẹ̀ máa wọlé ẹ̀yìn lọ́wọ́ bì ẹ̀yìn lọ́wọ́ bì ìjọba wa ti wá ní tabakọ̀wé nù àbí kọ́ máa ń dúró àwọn àfa tá a pé tá a lè polójú díẹ̀ díẹ̀ èso kébì yẹn màdà bá wù wọn kàn ìjọ ẹ̀ pé polójú yọ̀rọ̀ ọlọ́ díẹ̀ díẹ̀ èsì ya sàmúnà fa wọn tẹ́ ní ọ̀dà àbí fìdí báyìí ọ̀rọ̀ náà máa bàtà bá lọ. ẹ bá yorùbá lómi dáadáa. ṣé wúwà yóò ní tàníọ́ òun ni tọ́pìkì wa tá a fẹ́ tìrìtì ní nídàájí tó wọ́n bá níbẹ̀ dákun jẹ́ máa tọrọ lọ́wọ́ èyí tá a ṣètò dákun rẹ̀ nípa tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run. Insha Allah a tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run àyè tá a tọrọ nù kọlọ ma torí ẹ kọ ma fi bá wa wí. àmín. Bọ́lájí àlérí nǹkan mẹ́ta. ẹ sọ bẹ́ẹ̀ bàbá ẹ̀rù ìyá ní bà mí tọ́jà rà ọdún ọlọ́dún tàǹtẹ̀jú mánìjà kọ́kọ́ ẹ gbọ́dọ̀ bá kọ́ ọdún kan náà láyé. ọdún kan náà kọ́ o. ọgbà bọ̀ ìsìláàmù ilé ìtì gbogbo àwọn èso ní ẹ̀hàn àbáyé
àwọn ìsọdún wòlé báyìí. Yóò lọ sọdún tá à ń yẹ kí ní. rárá àwọn ìsọdún ilé ìbúgbà tí wọn bá ṣe ní gbúgbẹ ọdún. tẹ́lẹ̀ bá máa kásò kìlọ̀ ọ̀tún bẹ́ẹ̀ ẹ wo bí. àìsè ìwé ẹ̀ àbá yìí ọ̀pọ̀ àwọn aṣọ ẹ̀ bọ́ kọ̀ǹpútà wà lè sí ìgbà tí abákẹ́ wọn ti dé bẹ́ẹ̀ sọ́ọ̀bẹ̀ oníyìí dàpọ̀ kọfà níbí bì rọ̀ sọ ọmọ jòkó ẹ̀ bá mi wọ́n tó jáde lẹ́sìn kó máa ń ṣe máa sọ kó máa ń ṣe kó ṣe kálẹ̀ dákẹ́ wọn mọ́sálásí kan lába ìṣe tán ojú ìdí màdí tó lónìí o yáa ìjà ìjà Muhammad Rasulullah àbá yìí ẹlòmíì torí òní ó gbé ọmọ ẹlòmíì fọkànlẹ́sà wọn lọ fún ọkọjá bẹ́ẹ̀ yáa ìjà ọlọ́run yóò kú tó ní ọ̀sán máa jẹ wáyé àdúgbò kọ́sàánú àti ìyá púpọ̀ àti díẹ̀ ìwọ lọ́dà ló yà bàbá àti bàbá jẹ wáyà kọ́sà dàpọ̀ fọwọ́ tà nábì máa lá. kọ́nà wọn dákun kọ́mọ̀jà tó sí yàrá jàmá gbogbo bí tán bá ti gbé tààjú dé ta ní December 31 so January 1st wọn ti kọ́ wá sàgbàgbọ́. àgbàkò ni gbàdúrà kankan bẹ́ẹ̀. gbàdúrà kàn síbẹ̀. àmọ́ nítorí pé alákùnrin tí ẹ máa ń fẹ́ ẹ máa ń sọ̀rọ̀ fún wa láti kọ̀rẹ́tì yín. káwọn afáwọn yìí fi máa àwọn afẹ́ ìgbẹ́ ń tíra ìka. wọ́n ní kí ni kẹ́ ẹ̀ fún un péré. tó ṣe àmì lọ́wọ́ mi ní ṣe gbàgbé rí ẹni fẹ́ mi gbé nínú yìí. àdúrà kẹfẹ tí wọ́n fara mọ́ kan mọ́ yẹ lẹ. ọlọ́mọdé o sì wí làdúrà àmọ́ ọlọ́mọdé wọ́n sì ọgbọ́n mi sá ọgbọ́n yé o sì ó fẹ́ mọ́ lọ́lé kálí bọ́ọ̀lù tiẹ̀ ní ọgbọ́n yé ọlọ́lé yìí ni kó o sì gbọ́ ọlọ́ tiẹ̀ ní. ọlọ́mọdé mọ́ lọ́lé. ọlọ́mọdé o sì ebi o tó sì fi gbé ọgbọ́n kọ̀ nílé yìí ni ọlọ́mọdé mọ́ lọ́lé tiẹ̀ àbí. ọ̀sán ìbáríkà tó ní sábà 31 Allah to January 4 ọ̀sán ìbáríkà kan mẹ́ ọ̀sán ìbáríkà kan mẹ́ èyí ń bẹ́ẹ̀ náà ẹlẹ́ẹ̀kejì àtọ́júbọ̀ mo sọ pé a ṣe ẹ̀wù ọdún tá a mùsùlùmí ní ọ̀dà tí mo fẹ́ẹ́ bá máa ṣe jímọ̀ ọ̀dà àwọn ọba kúrẹ́ ní ẹ̀wù ọdún tá a ní ọdún àwẹ̀ àwọn alẹ́ ní àwẹ̀ tí ẹ̀ pọ̀ gbogbo ọjọ́ Ramadan ìdójúmọ́ láyé tí ì tán ọdún ni kátó akílẹ̀ wa ti gbẹ̀yìn ọwájú ọba rẹ̀ ẹ wò gan. ẹlẹ́kẹ̀ẹ́ni ọdún lẹ́yà àwọn alání ọdún ni ẹlẹ́kẹ̀ẹ́ta ẹ wo mẹ́wàá sọ̀rọ̀ ìhíjà kótó kan léyà tí wàá parí sí ọ léyà láti gbà tí léyà bá ti kújọ́ mẹ́wàá sábà pé òní ni fọ́ọ̀t sọ̀rọ̀ ìhíjà ọdún ni tẹ́lẹ̀ sí léyà. ẹ wo òfin tó wà mbẹ gbogbo ẹ tó bá pẹrẹ léyà wọ́n tẹ̀ gbọ́dọ̀ sí tọ́ba ti di fọ́ọ̀t sọ̀rọ̀ ìhíjà gbogbo ẹ tó bá pẹrẹ léyà àgbọ̀dọ̀ parí ọgbọ̀rọ̀ sí bàbá ọgbọ̀rọ̀ lẹ́yìn kaná ọgbọ̀rọ̀ fáwọn mú ọgbọ̀rọ̀ fáwọn gbọ̀n ọgbọ̀rọ̀ fáwọn abẹ́ ọgbọ̀rọ̀ fáwọn abíyá àfikún dijọ́ ọdún bọ́bọ́ wa dijọ́ ọdún òtún gbọ̀rọ̀ fa kẹ̀kẹ́ mbẹ́ àfikún òtún lọ yìí dìdarí bọ́ọ̀ bá tún lọ yìí dìdarí òtún gbọ̀rọ̀ fa àfikún apẹ̀rẹ̀ rẹ̀ bọ́bá tún pẹ̀rẹ̀ rẹ̀ òtún gbọ̀rọ̀ fa àfikún ọba sì jẹ́ gbà kó sun díẹ̀ jẹ́ mbẹ́ níbi ẹran ẹ̀ mọ́túmọ́ rẹ̀ ọjọ́ àràfọ́ ọdún ni ọjọ́ àbí ànábì Muhammad sallallahu alayhi wa sallam ẹ wọ oṣù méjì yẹn Rabiul Awwal wa Rabiul Thani ọdún ni fáwọn mùsùlùmí. nígbà tó ń wọ́n nàbú àwọn ẹ̀dá ìgbà ìkíni tó máa rẹ̀ lọ́lọ́ fún àwọn ìlọ́wọ́ fèrè àwọn náà tọ́ba tẹ fèrè àwọn náà rí tọ́ba gbé Musa ní kí fèrè àwọn náà àwọn ọmọ àtàyè ní gbẹ́fọ́ lọ́wọ́ àrí àwọn ní ká máa gbàgbé ojú ní ká máa fojú gbẹ́rẹ́ lọ́wọ́ àníbi wàá dọ̀dọ̀ àwọn sàbí àwọn jàmáà rẹ̀ ẹ̀yin mùsùlùmí àwọn alọ́tọ́ ká máa bá níbi Musa dáwẹ̀ kí sáwọn kìkìrì ṣùgbọ́n kò tẹ́ kasi ẹ̀jẹ̀ kọ́mọ yàtọ̀ fún tàwọn kìkìrì báwọn bá ń gba aṣọra ẹ̀yẹ́ máa gba táṣúà àti aṣọra kọ́mọdé méjì ẹ̀ńtọ́ bá mẹ́sì táṣúà ọjọ́ kẹsàn-án Muharram àtijọ́ kẹwàá tó gbà bẹ́ẹ̀ bá mẹ́sì ọjọ́ kẹsàn-án ọgbà ọjọ́ kẹwàá àtijọ́ kọkànlá kọ́sà fi yàtọ̀ sí ti kìkìrì àlẹ́bẹ̀ẹ́ kọ́ pàbọ̀ lẹ́yìn náà tọ́ba níjọ́ kẹwàá ni àlẹ́bẹ̀ẹ́ wáyé wà láwọn síta gbọ́ sí níjọ́ kẹwàá yìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí inú tó ní ká ṣe àǹfààní níjọ́ náà inú tó ní ká ṣe sẹ́yìn gbọ́dọ̀ mọ́ ẹ̀rẹ̀ kaná níjọ́ náà inú tó ní ká ṣe aṣúra àwẹ̀ tẹ́nàbà níjọ́ náà inú tá níbẹ̀ ní ká ṣe abẹ́wò ẹ máa wọlé afọwọ́ ilé ògidì ẹ máa wọlé ọbọ̀ sásìkò ọjà ẹ tá lọ́bì kankan àgbẹ̀kọ̀ lọ́dọ̀ ọlọ́run àgbẹ̀kọ̀ ẹ̀yin náà tá lọ́bì àdúrà náà àdúgbò lọ́dọ̀ ọlọ́run ọlọ́run kò gbúgbà ọlọ́run sá máa jàre fún wa ẹ máa wà ọlọ́run bá san ilé ẹ̀sẹ̀ dáadáa ẹ máa bọ̀ wọ́n tilẹ̀ bọ̀ ndí àbákọ̀ dé obìnrin tí bá lo ṣe ń tẹ̀lé owó tíra nínú ìgbà sẹ́yìn owó tó sí láti kìí àmọ́. níta ayé bẹ̀rẹ̀ sẹ́nu. ọkọ̀ ìlú ni sẹ́ǹtì ẹ̀yin rẹ̀ ni yarí ni àti sẹ́ẹ̀nì
ọkùnrin tí wọ́n lo séènì tí ló yarí rè okùn tí yóò fi wọ rẹ̀ wọ́n já àná máa kó ti sọ́mọ́nù látàyé nù. àtòkò gbèsè jẹ́ gbèsè ayé ọjà. sọ́mọ́nù látàyé nù ẹ̀yàn ọkùnrin tẹ̀lé lo séènì tí yé fàyé nù. okùn náà ni okùn ọmọ anẹ́tù ọlọ́wọ̀n rẹ̀ tó gbé tó fi fọ́ láti kìí ẹ̀mọ́ ọlọ́wọ́n máa wò ó. àbá yìí lẹ́yìn bàbá ṣe yóò tán àbá yìí wọ́n ní ká ṣe àkọ́mọ́jú tìró anẹ́bìnrin alẹ́ tìró níjọ́ náà. lẹ́yìn náà ẹ wá wọ́n mọ̀lú kan tí ò ní babaláyé mọ́ ọba jọkùnrin ọgbọ̀dọ̀ jẹ́ pé ó ti bàlágà díẹ̀ àmọ́ kò tí ì máa tẹ́sí obìnrin wò wọ́n bá jóbìnrin ni ó ti bàlágà díẹ̀ àmọ́ kò tí ì máa tẹ́sí rẹ̀ wò. àbá yìí bàbá ẹ wá ṣiṣẹ́ mẹ́ta lára rẹ̀ ẹ fọ́ ọ̀rọ̀ àlérí ẹ ṣàdúrà fún ẹ múnú rẹ̀ dùn. lẹ́yìn náà anẹ́bìnrin àwa kó fábìlì yìí jọ lálẹ́ ẹ̀kún wọn lẹ́nu jẹ dáná fún wọn nígbà tí ọdún dé ẹ̀kún wọn lẹ́nu jọ ọdún aṣọ àlùfáà ẹwọ ọdún òkú ti láti barika tó. àníbi wọn lẹ́yìn náà ẹjọ kọlẹ ẹkẹ kúlù wà láì 1000 ẹgbẹ̀rún kan. tani ń ṣe nínú wa. wọn rántí déètì ni. tani ń ṣe nínú wa. àfọdún ọlọ́dún ọdún pàwọ́ ọdún pàwọ́ ọdún pàwọ́. ọdún àyọdún náà. agiri yọ fẹ wọn fẹnẹ ládàá ọdún ayọ ọba fẹ ládàá tẹtẹ gbàdí ládàá lẹ́yìn mọsán fún wọn. mi ti sèwá sí ní bára bá bí dàgbòrò ní tó kẹ́mi ó sì gbà ládàá. adábí kọjá ìpínlẹ̀. ní àbá wa lé ògidì bí tẹ́gbọ̀n padà kan alákò léèsì kó sì gbà mọ́ ó sì gbà ládàá. ilé àwọn àtàwọn ọmọ yẹn ti tẹ̀ lúlú dára wọn làwọn àbí ẹ̀yọ́ ọ̀rùn kó sì kẹrù wọ́n sì gbà ládàá. àwọn alásàrán dúró. Allah gbogbo tí tẹ́tí sẹ́fà 31 tó tẹ́lá ní pọ́s èsì ọdún gbàdúrà ọdún àgbàpọ̀ gbàjọ ni gbogbo àbá àwọn ẹja sàdúrà àwọn kan lókùtì àwọn ìsìyà wọn ọmọ sí sẹńtẹ sí yàtí níwọ̀nba kọ̀ọ̀rọ̀ lẹ́nu bí wọ́n sọ kọ̀ọ̀rọ̀ kalẹ̀ wọ́n fà ní kọ́gbà ẹgbàá wẹ̀ lọ́la aláwọ̀ yóò yí kú. aláwọ̀ yóò sì. gbogbo àdúrà tá a ṣe ní yàrá pátápátá wọ́n kó jọ wọ́n lọ kó fáwọn alàgbàjọ àwọn kiri yóò wọ́n ní. àwọn ọlọ́gbọ́n ni wọ́n ní. bàbá olùsọ́dà bẹ̀rẹ̀ kó fúgbà parí wọ́n ti kó lọ wọ́n. gbogbo àwọn olùsọ́ àpòtàn. Mẹ́ta ti kó lọ. La ilaha illallah. Wọ́n ti bá pósè lọ bí tí ọyẹ kọ́ lọ. Bàbá yìí, bàbá. Who are you? Ní tọ́pìkì wa. Ta ni ọ́? A'udhu billahi minash shaitanir rajim. Akara lọ bẹ́ẹ̀. Bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa bihi nasta'in. Rabbi zidni ilman. Kọ́tí Kùránì wí ni. Am hasibuta. Am hasibutum. Am hasibutum. Àbí ẹ̀rù lọ́kàn. abẹ́rù olóde ara yín. Am hasibutum. Abẹ́yìn Mùsùlùmí. abẹ́ ìfọkànbalẹ̀ lórí ẹ̀. Àbí mbẹ́nu ẹtì àgbáyà rẹ̀ bẹ́ẹ̀. ẹ ti rẹ́ni sọ́ọ̀mù yín. Am hasibutum. Àbí mbẹ́nu ọkàn yín ẹ̀rù lọ́kàn pé. An tadkhulul jannata. Ṣé gbogbo ibẹ̀ ti dòkó ọmọ ẹ wà lè. ẹ wà ní jẹ́nẹ́. Tàfà. tọmọ tí ó tọ́ Ṣé wà sí ṣéwọ̀n tajà? sọ́run gbọ̀n. Àbá yìí. An tadkhulul jannata. Bí ẹ bá wà ní jẹ́nà. ولما يأتكم مثل الذين خلوا من قبلكم. Pé ntọ́lọ ntó ti bá àwọn tó kọjá ọ̀fà yìí. Ntó ti ṣẹlẹ̀ sáà tọ́lọ kì í ṣẹlẹ̀ èyí sí. ṣẹlẹ̀ sẹ́yìn. Irú tẹ́sítì tá a gbé bá wọn tán èyí ti pàṣẹ ṣẹlẹ̀ bẹ́ẹ̀. èyí ti rí bẹ́ẹ̀. Kẹ̀tí kàwárí. خلوا من قبلكم. Ntó ti bá àwọn tó ṣáájú yìí kò tí kì í rí. Àwọn ọmọ àjẹ́nà ni ọ́. wọ́n kọ́ bàjẹ́ náà wà náwó. Ọmọ àjẹ́nà. níbo. خلوا من قبلكم. Wọ́n ti wí. مستهم البأساء. Ọlọ́run la gbé ìpọ́njú bá wọn. Àwọn àfáàyè. bàbá. Àwọn tó sì Ìsìlámù jù yín lọ. مستهم البأساء A gbé ìpọ́njú bá wọn. والضراء Kọ́dà tó gbé ìnira bá wọn. ara ni وزلزلوا. Àfáàyè Bàbá. bẹ́ẹ̀ ti di lòkúnú Ìsìlámù àmì wọ́n ti. àgbọ̀wọ́ rí bẹ́ẹ̀. وزلزلوا. Ìgbà náà wọ́n. ìgbà náà وزلزلوا. Ebi ń pa wọn, ebi ń pọkọ wọn, ebi ń pa ìwé tó sì pọ̀ wọn. وزلزلوا. Sẹ́yìn tẹ̀ níbi pẹ́ẹ́sì kankan. Ọlọ́run nípa kùnrin mi ò níbi pẹ́ẹ́sì tó yẹ bọ̀. èyí mo lọ́pẹ́ sí. Ọ̀nà dímọ̀
ọ̀nà sí fún ìyàwó ọlọ́mọdé jẹ́ ìyàwó náà bá bọ̀. ọlọ́mọdé ṣàgbákò ebi ọ̀pọ̀ ọkù àbá yìí mọ̀jẹ̀ dọ́jẹ̀. wọ́n tún lè sí ìlú. àtúbà pẹ́ ẹ̀dì kan kí tó yẹ bọ̀. ọlọ́mọdé ajẹ́wọ̀ ọ̀tá àyíkọ́ ọ̀bẹ náà kọ́rẹ́ rí ọ̀dáná kọ́rẹ́ rí ọ̀bá dáná ebi ọ̀pọ̀. masati umuli ba'sahu wa darrahu wa zulzilu. ọ̀n ṣàdúrà kí kọ́lọ́mọdé ọjẹ́ wọn ta. ọ̀rẹ́ sì kọ̀kọ̀ dáná. ọ̀rẹ́ kọ̀kọ̀ dáná. ọ̀jẹ̀ tọ̀táwọn náà ní kùrìsí yìí lé gbé. masati umuli ba'sahu. irun jẹ tá a jẹrẹ inú. na'am. àbá àdúgbò rẹ. àbí kùrìsí yìí gbé dáná. irun jẹ tá a jẹrẹ inú tá a jẹrẹ wọn ní sí o. oúnjẹ tá a la jẹ bá. àbí kùrìsí yìí gbé ọlọ́wọ́ ní jẹ wáyà kò ní jẹ wáyà. àbá yìí. masati umuli ba'sahu. agbẹ́pọ̀jù ayé bá wọn. wa darrahu. afara ni wọn ara ni wọn. sàmánì wa zulzilu. àbá yìí àmì wọ́n ti àtọ̀wárìrì. wa zulzilu. kí ló ti bá wọn. tó sì bọ̀ tó ń sílé yá. àwọn kẹsì wọlé ẹ̀kọ́ ọmọ dàrú who are you. táwa lọ yẹ kọ́ dààmú ẹni ọ̀tẹ̀lé ọ̀dààmú. kí ló jẹ́ sọ́lọ́mù. èso ń tọ́ jẹ́ sọ́lọ́mù. mi à á mọ̀ fún tọ́ fámìlì sí i. kàkí ń kí ayé yìí alamudara alif lam mim. alif lam mim. tó ahasiba nasu. bẹ́ẹ̀ni. ayutiraku ayakunu amanna wa hum la yuftanun. kàkí ànábì. walaqad fatanna alladhina min qablihim wala ya'lamanna Allahu alladhina sadaqu wala ya'lamanna al-kadhibin. àbá àtọ́gà ọlọ́mọdé dára yín alifi lamu mímú gbogbo àwọn àyà bẹ́ẹ̀ tọ́ sí mi táhe èmi alifuramọ́rọ́ yasin gbogbo ẹ̀ bẹ́ẹ̀ hàn nù èyí yóò ti yí bí ibà ti gbé abàlẹ́ Muhammad bẹ́ẹ̀. sallallahu alaihi wasallam. tọ́ba ti ní alif lam mim anabi fúlẹ̀ sí kọ́dí àlémùtù máa ké tí ń bẹ èmi wájú ti ẹ̀ lọ. mọ̀ kí n tọ́ba tán ahasiba nasu. anabi fi kọ́dí àlémùtù èmi ti mọ̀ ó ti yé mi kí n tó. tọ́ba tán àṣìbà náà sùn àwọn èèyàn ò lẹ́bi ayutiraku àbàwọn lẹ́bi àwọn bàtà tó fẹ́ yẹn ayutiraku ẹ̀yin ọkùnrin ẹ̀ mọ̀ ló fẹ́ ẹ̀yin yẹn obìnrin ayutiraku ẹ̀yin obìnrin náà ẹ̀ mọ̀ díyàn lọ fẹ́ ẹ̀yin yẹn àfa ayutiraku ẹ̀yin àfa náà mọ̀ gbádùn lọ fẹ́ ẹ̀yin lè yẹn má mú ayutiraku àfa ẹ̀yin kádà mọ̀ gbádùn lọ bẹ́ẹ̀ ẹ̀yin ṣé wọ́n ayutiraku àfihàn lẹ bẹ́ẹ̀ sáyé ayakulu amanna ayẹkulu ayakulu amanna nítorí kẹ́lẹ́ gbàfẹ́ lọ́rọ̀ ẹlẹgbẹ́ fún mi ní wa hum la yuftanuna. láwọn fi ilẹ̀ la nígbà No, kò jọ. gàrí fìtínà yìí kò jọ ọ̀pọ̀ sí àdán ibo tálẹ̀ yìí àfiọ́lẹ̀ bẹ́ẹ̀ òní jẹ gbèsè àwọn oníjẹ gbèsè àfiọ́lẹ̀ bẹ́ẹ̀ òní rí pọ́njú àfiọ́lẹ̀ bẹ́ẹ̀ òní rògbò òní dààmú àfiọ́lẹ̀ bẹ́ẹ̀ òní lé ọkì lójú oorun àfiọ́lẹ̀ bẹ́ẹ̀ òní lé kankan tó bá àfiọ́lẹ̀ bẹ́ẹ̀ òní ṣe wàhálà tó jẹ àfiọ́lẹ̀ bẹ́ẹ̀ òní ṣe wàhálà kọ́mọ tó dọ́mọ àfiọ́lẹ̀ bẹ́ẹ̀ òní ṣe wàhálà kẹ́kọ̀ọ́ tó nílé kọ́ àfiọ́lẹ̀ bẹ́ẹ̀ òní ṣe wàhálà kó tó ní kẹ́kọ̀ọ́ pẹ̀lú alájà àlọ́ jìnnà yà òní ṣe wàhálà. àfiọ́lẹ̀ bẹ́ẹ̀ wa hum la yuftanuna. ìwọ ń bá wa hum la yuftanuna. ó ti wí. walaqad fatanna alladhina min qablihim. àwọn tó sọ̀rọ̀ ẹ̀ ń dà tó gbà sílẹ̀mù tó ṣe wàhálà fún sílẹ̀mù tó dẹ̀ Àdánwò wo? tí wọ́n lẹ́fọ̀ tó rí kúrú sílẹ̀mù jù wọ́n lọ. Àdánwò. àwọn àdánwò wo. fatanna alladhina min qablihim. àwọn tó sáájú agbábà kò bá wọn. fatanna alladhina min qablihim. àtẹ̀sí wọn. wọ́n ní dààmú wala ya'lamanna Allahu ẹ bá alladhina amanu. lẹ́sìn ìdásọ́dà kú. alladhina sadaqu. àbá yìí ọlọ́run ti mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àmọ́lẹ́mú tàwọn jíìdì tó wọn ni wọ́n yà á mọ́nà báwo ni kí n sọ́dà kú káàlì ti fàyè pé lọ́kọ́jà ni mòmí ní tiẹ̀ dájú ìbí ọlọ́run ti mọ̀ tẹ́lẹ̀ àmọ́ kí ìbí ọlọ́run wọn ni fi máa yé pé wo lágbájá rà òun ni mòmí ní tiẹ̀ ó ní mú mi ní lọ́dájú. wala ya'lamanna al-kadhibin. láti wọn fẹ́ ní kejì náà ayé pé kékan sàṣà láti ní kò sí ọlọ́run kankan láyé ọ̀sọ́nù lára rẹ̀ kékan kí wákàtí márùn kò ní bẹ̀rẹ̀ ọlọ́run alásà láti ti wàhálà àti ti sílé yá bẹ́ẹ̀ wọ́n làwọn òkè Kùránì 1 kìlọ̀ fáfá Ẹ̀. níta kéjọ ní àràbọ̀ ẹ̀ àbá wọn bẹ́ẹ̀ á kò gbọ́dọ̀ sáka màálìmù náà màálìmù rájá màálìmù Náà. níjọ́ onídàá ẹlẹ́gbẹ̀ẹ́ yà sí ọlágbàdo ẹ̀ kàrún
ewu ni alájà ewu ni ewu ni ewu ni láti. ebe njó ní ìjà ìjẹ kú ebi yasi rẹ lẹ́gẹ̀ẹ́ òkèlèké kú yasi kan kí àwọn ẹ̀dá ọlọ́run gbà. èyí jẹ́ kéjọ ní àṣàkẹ́lẹ̀ ní alẹ́ rà wá ẹgbẹ́ tí àṣàkẹ́lẹ̀ ń gbọ́wọ́ rírì lẹ́yìn tó yasi àwọn ẹ̀dá kíkọ́ ọjọ́ jáde sọ̀rọ̀ mi ni ọ̀rẹ́ ìjà ń ṣe mú ọ̀ràn kankan mọ́. yà lásàlá ọlọmọdé ọlọgbogbo ẹ ni wọn lè tó ọdọ bàbá tó bàbá wọn lè tó ọdọ bàbá tó pé àwọn ti pàtó lóhùn tì wọn lè kúrò lè lórí báwọn lóògùn wọn wọn lè mú nọ́mbà gbogbo tí má dàgbò ayé rẹ yóò máa wò ó láti inú mi. alájà wọn lè mú nọ́mbà. àwọn ológun ajá. àwọn alájà kan bẹ lẹsí àwọn bẹ sọọsì. àwọn olè máa lọ tó ti sábà dà sọọsì. àwọn alàgbàjọ máa hàn wọn lè mọ. alájà náà ẹgbólẹ̀ sí ibẹ̀ jẹ́ kí a gba àdúrà. wọ́n ní kó se o. kókólẹ̀. wọ́n ní kókólẹ̀. alájà náà. ẹ ká kíní orí yíyẹ kúrò. kíni yẹ. ìborí. wọ́n bá tó ká. alájà. náà. ẹ gẹ̀rẹ́ sí ìfìlà tẹ ẹ yẹ síwájú díẹ̀. gèlè. ẹ sì yẹ lẹ ẹ sì ní gèlè yẹ ẹ gẹ̀rẹ́ sí iṣẹ́ ìkíní ìfìlà yẹ. sábàtà. ẹ gẹ̀yẹ síwájú. yà wà gẹ̀yẹ síwájú. alájà. náà. ẹ di ojú yín méjèèjì. ok sa. alájà. náà. ẹ máa sọ pé amen. olúwa ọlọ́run alààyè. àwa kékeré ẹ tí wọ́n kàkí ọ̀wọ̀ yìí. ní ìdíjà àwà yìí. wọ́n á dáwọ́ lọ́hùn bàbá. kí o sì gbàdúrà wa. yẹn lórúkọ Jésù Kristi lẹ́sẹ̀lẹ́tì alájà jẹ́ kí ẹ pọ́n dédé lákọ̀ọ́kọ́ alájà jẹ́ kí ẹ pọ́n dédé lẹ́ẹ̀kejì alájà jẹ́ kí ẹ pọ́n dédé. ìdí wọ́n sọ wọn ní balaja iná kékeré lójú ọdẹ yìí ọ̀pọ̀ polisi ọ̀pọ̀ dédé. am hasibtum an tadkhulul jannata walamma ya'tikum mathalu alladhina khalu min qablikum massatuhumul ba'sa'u wad-dharra'u وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب. ẹ ní ṣe àgbákò wọ́n ò dá kó o lè jẹ́ sọ́nà tó nira dánwò. bàgé gbọ́dọ̀ níbọ̀ àmì wọn títì. wàsúlùsìlù. àfà àwọn tó jẹ́ mùsùlùmí tó ń rí kóòtù yẹn lọ àfàyè hàn wọ́n ní. àwọn tí wọ́n sọ́ọ́ wàsúlùsìlù. o ti wí. àtà yakulu rasulu walladhina amanu ma'ahu mata nasrullahi ala inna nasrallahi qaribun. ọ̀pára wa kà ní Muhammad lára wọ́n wá bọ́ ń pọ̀ lọ́hùn o àtòun àtàwọn sáájú ẹ̀ wọ́n bá pọ̀ lọ́hùn o màtẹ́. mẹ́ta nasrullahi. mo ti sọ fáwọn àjọ mẹ́fà àṣẹlẹ̀ ń bọ̀ àṣẹlẹ̀ ń bọ̀ wọ́n wá gbàgbà dàpọ̀ ọlọ́dún kò ní oṣù tẹ gan-an. mẹ́ta nasrullahi. níbi tá a ní àlẹ́bí lára dé tẹ̀ wí bẹ́ẹ̀ àtòun àtàwọn ìyá rẹ̀ kọ́lọ̀ wọ́n tó wá fún lẹ́sìn. ala. ńlọ wa gba lójú ẹ̀ yìí o. inna nasrallahi qaribun. bàbá àrẹsẹ̀ lọ tẹ̀ bẹ́ẹ̀ òde. òde o. nígbà táwọn sóde sówó là nẹ́bi ní ebi tó bá bá ọ̀ padà. sówó ló ní. owó kọ́nà. sówó ní bá bá ọ̀ padà. bẹ́ẹ̀ni orílẹ̀ wọ̀ padà. nígbà nẹ́bi ti kú ogún kí wọ́n náà tó yà nẹ́bi. ẹ̀rọ dọ́tà nẹ́bi ti kú náà. 1,400 and more years. 1,430 something years tó ṣe ọlọ́ọ̀ ti jáde láyé 1,420 kìnnìkan years torí gbàtẹ́ ń sí hijira rẹ̀ níbi jẹ́ 35 36 ẹyọ mẹ́ta rẹ̀ kò ní 36 yẹn ẹyọ mẹ́ta rẹ̀ kò ní 36 yẹn yóò kọ́ ẹ̀yẹ lákọ̀wé ó kù 35 nínú 35 ẹyọ mẹ́ta rẹ̀ kò. 22 1,422 years tani ní ìṣe àyè. La ilaha illallah 1,422 years. Anabi wa sọ̀rọ̀ kẹtàlẹ́. Na'am. Kirawi sallallahu alayhi wa sallam. Nígbà wà bẹ́ẹ̀. Kọ́ ọ̀nà mìíràn. Na'am. Pẹ̀lú ògùn ọlọ́. Allahu akbar. Kẹfìrà. Ọ̀dà bí a ta lọ bẹ̀ fẹ́mi. Ok. Ìjà dájú yẹ. Bàbá wa lérò. Wọ́n ti kólẹ̀ ní Habira Nabi wáyé. Sallallahu alayhi wa sallam. Ẹ sọ pé irun tẹ́ ẹ dálẹ̀ sọ wá ni wọ́n jẹ wá.
Assembly àdébí wọn ti bọ́ lọ sí ní ọ̀rọ̀ yẹn tọ́ba kálá sáà nìkan wọ́n kọjá assembly assembly jáde bí dálẹ̀ ẹ máa bẹ̀rẹ̀ ní tí ọmọ rẹ̀ ló pàṣẹ bí i. assembly eríire ni tiẹ̀ jọmọ ti ṣe tá n dálẹ̀ kí. bàbá yìí bàbá. àwọn adébẹ̀ ìjọ kan ìgbà ìbéèrè ìjọ náà wá dùn òun náà ní kàkà kíkà lọ́dọ̀ tán pé ní àbúrò yẹra òní wọn sàdé sàsọ́nà níbi dáadáa. àṣàrẹ́ mi fi jọ. bàbá yìí bàbá. ìbéèrè bá dé lẹ́ẹ̀kan náà wọ́n ti yóò jọ wọ́n ti rí gbogbo àdébì ti yí padà gbogbo àwọn sàbẹ̀ máa fi ọ̀ka ìtọ́ gbàlejò. ó ti gbàlejò. ìbéèrè lọ́kàn nígbà tá à ń lẹ́bí oṣù díẹ̀ sókè dáàmà àti àìléyìí. omi ń dà lójú ọṣẹ ọlọ́run pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ní ó ti gidigidi ní dà lójú ẹ̀. pàkàlù ya Rasulullah máa laka. ṣé o sọmú látẹ̀ kan. ọ̀là ayà tó mú abá mi ní. ayà yìí ní pa mí lẹ́kùn. wọ́n ẹ̀kẹ́ ẹ sọ fún wa. àdébí ní jìbìlì pé léwu ọlọ́run yá ayé alladhina amanu alaykum anfusakum la yadurrukum man dalla idha hadaytum ila Allahi marji'ukum jami'an wa yunabbi'ukum bima kuntum ta'malun. ẹni mọ̀mọ́ ní ọ̀dọ́dọ́ alaykum anfusakum. ẹ ṣọ́ra yín bá ẹ ṣọ́ra yín. ẹ lọ tẹ́ táyì. ẹ tó kọjá. ẹ tẹ́ táyì. la yadurrukum man dalla idha hadaytum. ẹ má jẹ́ kí àwọn tó ti bá tàbí tẹ́jọ́ orí ikú ẹ má jẹ́ wọn kó tó láti kàmú yín bẹ́ẹ̀ o ẹ má jẹ́ wọn kó tí wọ́n bá yín ila Allahi marji'ukum jami'an gbogbo yín bá tọ̀dọ̀ lọ́ọ̀ lẹ́gbàrà sí o ti gbé bẹ́ẹ̀ alibate. karramallahu wajhahu. sọ̀rọ̀ ya Rasulullah. wọ́n ṣe ọlọ́run ìbéèrè dé. bismillah ẹ sẹ́lẹ̀ máa ṣe. béèrè tó bá fẹ́. fakọ́ọ̀lá ya Muhammad àwọn tábàdà wọn kàgbà kò bá wa sáré lù. tá a bá ṣe wọ́n lè ṣe kọ́ ta sáré náà wọ́n. nígbà tí kò sọ fún tẹ́lẹ̀ àwọn yàrá búrẹ́dì kí wọ́n ṣe àlíyàn mọ̀jàrú láyé tiẹ̀. alẹ́bi wa ní báwo bá ló lè mú ọ kábà ṣe ọdún wa lọ́ba bínú. àlíláyé nǹkan mọ́. ó ní yàrá sọ̀rọ̀ dáa ẹni tí wọ́n bá yìí ní àbíjà tí wọ́n bá yìí ní kalẹ̀ àbí tí wọ́n nà ní ọlọ́wọ̀ ìdá. ọlọ́wọ̀ ìdá ó tọ̀ bí agbára rẹ̀ dá lójú. alẹ́bi náà wá bèrè gírímà awusa ní àwọn gbólóhùn méjì gírímà méjì. guda uku ne ma. guda uku kenan. yawa akwai giriman kai. abani gírímà daban. yawa gírímà kai. daban. da biyu. biyu kenan. biyu kenan. ka san giriman kai. to shine rawanin tsiya. rawanin tsiya. yawa. to a bɛ k'o de sɛbɛn n t'a fɛ ni gírímà ìwọ ni n dɛbɛ ɛtɔ ni n tɛ gírímà. n tɛ giriman. ne b'a fɔ débi ɛ ma wele ɛtɔ wale gírímà lɛ se fún wa i bɛ na kɔrɔ k'a kala so. insha Allah. bɛɛ b'a taa sɛbɛn ta taara wa. wọ́n gbọ́dọ̀ kí wa náà wọ́n gbọ́dọ̀ dìde. gírímà ka ɲi ìgbéraga la báwo ti ni ìyá kẹ. òun ni sì máa ń tó kàrúbá yìí. a b'a tọ́jà. ale bí wọ́n bẹ̀rẹ̀ gírímà lọ́wọ́ àlí ale bí ní kọ̀sán tó lè dẹ́ o mọ́lẹ̀ fún ọdún bẹ́ẹ̀ ni àyàfi ọdún kọ̀sán àyàfi. ẹ wọ́n fa ẹ. ale bí wọ́n mú action finger. wọ́n á fi ń júwe ara rẹ̀. àyàfi ọdún kọ̀sán àyàfi. àyè òsì máa dábì dákun. kò sí olúwe. ẹni tó ń dèmí àlí. ale bí tó ní àyàfi àyè òsì. bàbá ń dálẹ̀ dábàá. ẹgbẹ́ ọ̀sán ti ẹlẹ́kẹta ale bí ní àdìbò abáṣetán mo fẹ́ ràn ọ̀sẹ̀ kọ́ ọ̀rọ̀ létí. ọ̀rọ̀ létí pé ibi tí mo ní wọ́n ràn. alùpùpù àtúkà wọ́n wá túkà tán alẹ́ wà lè ànà kó la jẹ́ tẹ̀lé bẹ̀rẹ̀ kan ayé ẹ̀dá fún ọ wọ́n á tẹ̀lé sí ike yàrá yàrá tí yà yìí wọ́n náà mọ̀ á lọ adìyẹ àbí àbọ̀bọ̀ yóò dà fún bàbá wọ́n á bọ̀ wọ́n fẹ́ wọ̀ lọ àbọ̀bọ̀ wò láti di àbọ̀bọ̀ kọ́ni bẹ́ẹ̀ ló tẹ́lá o yóò bá wà fáyì sí kakọ àbọ̀bọ̀. ọ̀ dábọ̀ àbọ̀bọ̀ nínú kúrẹ́ nínú tíra o àìsàpèjúwe ni. bọ́ ọ bá fẹ́ wọ̀ ní ẹ̀ wàá rí bàbá tó lẹ́nu òlu àti wọ̀lú ọ̀dà arúgbó àgbà náà pọ̀. ó sì kan ìkankan mọ́lẹ̀ ó tún ra mọ́. ó sì wúlé mọ́ tọ́. bọ́ ọ bá débẹ̀ má kí bàbá wò. má kí o. wọ́n sá wúwé kan àtẹ̀wúrẹ́ pé wọ́n fẹ́ mi Muhammad. bàbá náà ń kọ́ ṣe gbé. ẹ mo rò pé yóò bá nẹ́bí dáa. àwọn èèyàn ti ń sùn. nígbà tá a bá jó. ok ọlọ́dà mo ti gbọ́ ọba kẹsì alibanu kita ìtura àgbègbè wálé. ọwọ́ pàdé ìfẹ́ mẹ́fà pẹ̀lú wọn. ọlọ́dà wọn bí àjẹ̀dá. Allahu Akbar Allah ọwọ́ pàdé ìfẹ́ mẹ́fà pẹ̀lú wọn. Naam. ẹ bára balẹ̀ gbígbàdúrà. bẹ́ẹ̀ wá nù ẹ máa sáré fún wọn. ẹ máa sáré fún wọn. wọ́n ti kọjá àwọn ẹ máa sáré fún wọn ni. gbígbàdúrà. ẹ dá kò jẹ mọ́
ẹlọ́kọ́sá sí ìṣòro. ẹ sábà ẹ jẹ́ àdàbírí ẹ bàbá ìṣẹ́jú méjì náà ló kù. kí ni ọkọ rí wọ́n ní bàbá ṣẹ́gìdà kan ọ̀ṣẹ́gìdà ọ̀pọ̀ fún kẹ́ dìmú dáadáa. ẹ dákun má sùn mọ́tò gbé lásìkò yìí. bàbá yẹn ṣẹ́gìdà ọ̀pọ̀ bàbá tó dáa. ẹ ní ṣe àgbákò. ọmọ fẹ́ gbẹrú ó gbé kò rí gbé. àbá yìí ó gbé kò rí gbé. ani wa anati pe pẹn ani bi mi aba gbẹrù nìyẹn abọsọ yẹrù kalẹ̀ sadaka sara ni ọba padà ọba sọ ka ìdílé ẹsẹ ọbẹ gbẹrù baba ní kí ló mo fẹ́ gbẹrù yìí ni tọ́ka fọ ṣé mo pè ọ́ mo pè ọ́ àbí mo ní mo lè gbé ọmọ kí n gbà tí mo gbé gbèsè mo ní gbé ìbọ̀ tó nù èyí tí o fi di ìdílé wa tó lè já sí ọba tó ti ma ó gbé kò ní gbé àníyẹ gbẹrù ma àníyẹ kọ̀ tó lọ sí jẹ́ ní gbé o tó lè já sí. àdìyàdà pé. atẹ́gùn fẹ́ ṣeré nǹkan bọ́lọ́. àwọn Boko Haram ti. àwọn Boko Haram ṣe méjèèjì lágbáyé ẹ̀. lọ́ba mú ẹsẹ̀ ìlú máa lọ. ẹsẹ̀ ilé ní jàmá. ẹ̀rọ pẹ̀lú ti méjì. má sùn dákun máa tẹ̀lé wa. àwa pàdé gàngán mẹ́ta. alákọ̀ọ́kọ́ lómi ẹlẹ́ẹ̀kejì òní ẹlẹ́ẹ̀kẹta ní àníwá sọ̀kalẹ̀ ọbẹ̀ mọ́ mi. alákọ̀ọ́ wa rú yìí tó ẹ̀ kó dà síta ní tí òní tó wà ní dàkẹ́lẹ́ kẹta. ẹlẹ́kẹta ló ti wá lu yìí èyí tí èkúta ní tí ò ní tọ́lá dà fọlá kọ̀kọ́. alẹ́ mi kọ́ ni mi ò kọ́ àwọn ọmọ ọ̀dà bí tẹ́sí ẹ̀ sàánú tààrí. àwọn àgbákò mi lè lé. jẹ́mẹ̀ ló di méjì. àlíwárí sà ọwọ́rí arábìnrin kan tọ́lọ́nkẹ́ ọkọ̀ àwọn jàmájì ọ̀pọ̀ ní sànúyàn wọ́n borí kẹ́kẹ́kẹ́ àfẹ́lẹ́ ní sísàdúrà fún wa. ẹ lágbèjì wọn nígbà tí wọ́n tajú kẹ́tọ́ fún ẹgbẹ́ àlàáfíà àdìbá yìí ó rẹ̀ ní katara ní sókè ìyá ń jẹ́ gan. ọwọ́ lè ba kí ló sọ lára ní ìwọ ni ebi ń gbà ẹnìkan ní sáré wọn wọ́n lè gbowó bẹ́ẹ̀. ó ní mo fẹ́ débi àti débẹ̀ ní ìdíbìrin ẹbọ lẹ́sẹ̀. bí àlè ti lágbà tó ó gbégbé kò ní gbé ọfà bá kò ní gbà ọwọ́ lè pè é àti sànú yìí ẹ dàgbà lájà kí lè ṣe. àwa sànú yẹn ni. tẹ ẹ bá ní bára mi kọ́. a sànú ẹ. ìyá kan nadi nada ọ̀rẹ́ yẹn kò sí yẹn níyì. wọ́n mú fa wọ̀ ẹ́ nìkan ẹ sì bẹ́ẹ̀ la ilaha illallah. ẹ kò lóbi mélòó. àníwárí sà ọwọ́ ní gígẹ́ tó tutù náà kan ọwọ́ ní kò wọ́n kó sábẹ́ kò wọ́n sinmi kò máa jẹ́ gbòógì kò gbàtẹ́kùn díẹ̀ bẹ́ẹ̀ tẹ́ ń kó sábẹ́ gíní abẹ́ gíní tó wá gbóná dínú òrùn tí àlí ti bọ̀ wá lọ. ẹ ká máa wá kí bá wà. ó di mẹ́rin bàbá. ààrẹ sọ̀nkọ́lẹ̀ president ó di mélòó. ọgbọ́dọ̀ kọ́ tọ́ra àbíọ́. ẹ dákun jama aliba tó lọ ọba de kànákànná kan tó kú nígbà tí ó sọ̀kalẹ̀ ọba kànákànná gbẹrẹ tó ń jẹ fún ẹ. kànákànná dà yìí àtọ́dá kànákànná tra ètò jẹ fún ẹ. ọ̀mọ̀wé ègbó mọ̀ sọ ègbó mi. kànákànná gbẹrẹ náà ní jẹ fún ẹ. ẹ dákun jama kó di mélòó. márùn. aliwa fẹ́ tọ̀ ibi tó sọ̀kalẹ̀ kókó mo ṣe dúsá ajá kan bá gbé ajá sì lóyún ajá náà lóyún dáadáa aliwa lè fún ọkọ̀ náà ọwọ́ sọ́wọ́n wà ìyá ajá yọ ọmọ kó ọmọ ajá tí ń bẹ lótó tí ì bì náà ní kó àlísì pọ́ńtà náà ní ọjọ́ tó ń ta ọdún mélòó. ó di mẹ́fà. ẹ wà nù. ẹ wá fi pamọ́ ẹ má gbàgbé ẹ o. ọwọ́ débi tí baba náà wà ọkọ̀ bàbá nàbì tí wílò tọ́. baba náà sùn ó sì kẹ́ ìkẹ́kẹ́ mọ́lẹ̀ ó sì wúrẹ́ mọ́ alídébẹ̀ dé ohu èèkàn ó sì gbé wúrẹ́. yóò máa gbé lọ bàbá ta ni. yóò bá yà lájẹ. ọkùnrin lẹ́ran ṣe bọ́ ọjẹ́ ìyá ní ṣe lọ́nà. àdìgbò bàbá tó ní bàbá yìí sẹ́ni tàbí àdìgbò fi bàbá yìí dé àwọn ìgbà owó kèdè ọgbà ní kíni pàà. àdìgbò kì í kà bọ́ọ̀lù ó sọ̀rọ̀ mọ́. wọ́n wá wo bàbá yìí. kó dáa bàbá yìí. bàbá lùlá kò ṣeré bẹ́ẹ̀. bàbá ni mo bí ọ̀dà ọ̀tẹ̀ yálà yájà. wọ́n lọ bí gbàgbá fún bá. ó tó súnmọ́ àyè tó gbà létí. àlébá bẹ́ẹ̀ ajẹ́pẹ́ fẹ́ jí àlébẹ́ ti ẹ sì jẹ́. dábàá ní gidigidi bàbá ń kà kọ́ wà lábẹ́ ọ̀kẹ́lẹ́ wọn kan ó sì gbé ọ́fíìsì dábàá lẹ́ àlébá tó dẹ̀ta èmi náà ó tún ní gidigidi ó tún tọ́ ọ̀bọ̀ ó tún gbé òkè ipa náà ó tún gbé àní ipa ó tún gbé àní ipa ó gbé àní wọn lẹ̀ nígbà méjìlá àní òní dábàá lẹ́yìn kan. Muhammad Rasulullah. àníwá dé ọ̀dọ̀ ànábì mo lè wẹ̀ wọ́n fẹ́ kọ́ òde bẹ́ẹ̀. ìyí ẹ̀kẹ́ kò ní wọ́n lọ bèèrè ẹran ẹ kúlẹ̀ àwọn àlejò gbọ́dọ̀ mọ́
Ada yang luar kau cuma bawa ya tiba. Alio ni ẹran dà àlebá kú ẹ̀rí ká lọ́ọ̀ ẹ̀rí kan èkìtì bẹ́ẹ̀ tó sílẹ̀ bá béèrè ẹran eré burúkú yàtọ̀ mo ti tẹ̀lé nígbà mo ti tẹ̀lé mo tẹ̀lé ẹ̀rí bẹ́ẹ̀ pàtẹ́ mi bàtà yóò fi parẹ́ èyí náà tó àwọn ọmọ mi sí ànẹ́bí ní ìyàwó ta ló wù ọ́ ìyà ta ló tó bẹ́ẹ̀. ẹni tí ọ̀pọ̀ ọjà tó bẹ́ẹ̀ yìí kan lọ́wọ́ ìdá sọ̀rọ̀ ẹ̀kan ẹ̀tọ́rí ẹ̀jẹ̀ mi yàtọ̀ báyìí ọ̀rọ̀ ẹ̀kan lọ́tọ́ ẹ̀jẹ̀ mi yàtọ̀ báyìí alẹ́ bi ne padà lọ́bẹ̀ lọ́bẹ̀ bàbá náà tó ara àpòlù ètò ọdún yàtọ̀ bí sálọ bẹ̀ àyíwá tí lọ sọ̀kalẹ̀ bàbá tó bì. ọgbà yẹn di ìyá rẹ nísìnyí. ó ní bàbá wọn sáré náà ni. alágbára yé ẹsẹ sà ní ọjà ẹjọ ta lè yí tẹ lágbára burúkú báyìí. ọfẹ mọ mi oníbẹ̀rẹ̀ ọfẹ mọ mi ọwọ́ kẹ́yìsì. nígbà tó kọjú sí padà lọ́bọ̀dé àlejò Muhammad bẹ́ẹ̀ kí àdìgbì ni kí ló ń yá tí ẹ bá wá sèwọ́ tàǹtó bẹ́ẹ̀ ilẹ̀ Muhammad tí ẹ bá wá sèwọ́ tàǹtó bẹ́ẹ̀ arábìnrin mo bí ọ̀nà kẹta yàfi oníkọ̀sá yàfi lógún yìí. mo á fẹ́ kọ́ ọmọ kébìnrin ń bẹ lára tọ́lú bàdí lágbà Muhammad ń bẹ lára tọ́lú bọ̀ lágbà tí má kù lára rẹ̀ òní ìgbẹ́ta bọ̀. yà máa lọlé alẹ́ ní nǹkan lé o. orí nǹkan mẹ́fà lójú ọ̀nà. tí mo rí lójú ọ̀nà ìṣàlàyé ẹ̀ka tó máa lọ. ǹjẹ́ kí làkọ́kọ́ ẹ máa rán létí. bàbá tó sẹ́ni ilẹ̀. ó ní kò sì rí i pé agbẹ́rù ọ̀gbà èyí tẹ̀ kúkú ebi gun ni. anabi lọ́wọ́ mọ́ ló wọ̀n mọ́ alamọ́tò akérè sàmánì nù. àtúbọ̀tá ayé nù. ní mi Muhammad bá jáde láyé bàbá tẹ gbọ̀rọ̀ dán àtọ́gọ́rùn mẹ́rin bùkátà tó máa dá wọn mọ̀ fún gbà náà. òní ti gbọ́dọ̀ bí gbèsè òfin ìmọ̀tá mi. yóò tún máa ń dá lù mí. wọ́n ṣèkà kò tí ì gbọ́dọ̀ gbèsè rẹ̀ ó tó rántí àbúrò rẹ̀ fún wọ́n ṣe Nàìjíríà yóò lè ti máa sẹ́yìn àtẹ̀sẹ̀. kílẹ̀ kejì kànga. wọ́n ní kànga mẹ́ta àwọn méjì tó wà ní kọ̀ọ̀kan ìtàn yìí ní wọ́n fúnra olómi wọn fún tààrí. mo ò fún tààrí. àníbìrì rẹ̀ mo bá kù lẹ́yìn tó bá tẹ̀ gbọ́dọ̀ náà àtọ́gọ́rùn mẹ́rin. àwọn olówó tó sọ fún gbà náà àwọn sànù. àwọn ẹlẹ́dàá rẹ̀ yìí lọ́wọ́. wọ́n bá bímọ olówó ẹgbẹ́ wọn náà máa gbọ́ wọn. wọn ní gbogbo tálíkà kẹta lọ. tálíkà náà ní sànù ara wọn mọ́ wọ́n dájú. ǹjẹ́ kílẹ̀ lẹ́ẹ̀kẹta yọ́pọ̀ rí. ìyá tọ́lọ̀ ń sànù. náwó fẹ́. àtẹnibára ni fún òṣèlérà wọn. wọ́n ní bẹ́ẹ̀ bọ́ bá dìgbè yẹn tí mo bá kù láyé bọ́ bá dẹgbẹ̀rún ọdún àtọ́gọ́rùn mẹ́rin àwọn obìnrin tó kù ní sàmúlò ìgbà náà wà ní borí dáadáa ní. gbogbo ìjọba tí wọ́n lè borí ma náà yóò sì ní láárí ma. èyí tí kò rí ọ̀gá mọ́lá pọ̀ gbogbo ìjọba sí gbèsè ayé gbèsè ni yóò tajà yóò mọ̀ kàlá wọn. gbogbo ìjọba sí yọmọ yá rẹ̀. wọ́n á ní rówó dá padà. ǹjẹ́ kí ni kẹ́rin? wọ́n ní mo rí abẹ́ẹ̀gì. abẹ́ẹ̀gì lọ́ọ̀kan tó tutù ǹjẹ́ kí n sá síbẹ̀ ọwọ́ gbóná ju náà tètè ń bọ̀ wá lọ. anábìlẹ̀ kò yé kò yé kò yé òun. mo bá kù lẹ́yìn tó bá dẹgbẹ̀rún ọdún 1,400. àwọn aláṣírí ibẹ̀ yẹn ayé. gbogbo ẹ̀ tó wà fọkàn sí pé bàtí dọ́là lágbájá àṣírí ìyẹn fún ọkọ̀ tó sì rí. La ilaha illallah rasulullah. ìlẹ́lẹ̀ kan kànákànná. ló kù wọ́n bá kànákànná ẹgbẹ́ ìdíje fún rẹ̀. ìjẹ́ ìwọ̀ ẹ̀ lọ́wọ́ ní sáyẹn. wọ́n bá kù láyé tọ́ba dẹgbẹ̀rún ọdún àtọ́gọ́rùn mẹ́rin àti kú àwọn àbá àti kú àwọn àfáà kan náà wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ló ti àwọn mọ̀ àbọ̀ wá máa para wọn ni. àfáà kan wọn náà sọ àfáà kó sì máa tú. ọkọ máa tú àwọn kan bá ń ṣe wá sí àwọn kan bẹ̀rẹ̀ ẹgbẹ́ àbá. ìbọ̀kàlà yìí lè ṣe. ọ̀kàlà ẹ̀ má dáná jáde. ẹ má da lóòjọ́. ẹnìkan aláti nàìjíríà máa dàlẹ́ alẹ́ òní. máa dàlẹ́ alọ́. ẹ̀bẹ̀ ká àwọn òràn. ẹ̀bẹ̀ ká àwọn òràn. bẹ́ẹ̀ ni táwọn mo ti ń lọ lẹ́jọ́. ó mi ń sọdún. àfáà yìí bàbá ìyá ẹ mara àfáà tó máa kẹ́nìkan ọ̀ma náà. kọ̀mọ́sọ́. jama kí náà ìnáwó yà kúrò sájà. ẹ wo ebi kí lọ́jọ́ ìwọ náà dìbò ní tẹ́ǹtì. àfáà yìí ẹ mara àwọn àfáà tó máa kúra wọn. ọmọ kúra wọn sí. dédé tọ́pìkì mi fi wá sí ebú. àfáà yìí bàbá ilẹ̀ lẹ́kẹ̀ẹ́fà. ó hàn ajá. ẹni mo wá súnmọ́ ajá ajá yìí ọmọ gbó ọmọ náà ajá ní gbèmí àbí ṣe ń gbọ́ta Àbí wá gbọ́ta. wọn bá kù lẹ́yìn tó bá dẹgbẹ̀rún ọdún àtọ́gọ́rùn mẹ́rin àwọn ọmọ akéwù tí ò tí ì tó ajá náà sì jọ wà nínú ọ̀dà fàáyé àwọn àgbàlagbà fún ọmọ ìbẹ́lẹ̀ àmọ́ wọn ti jẹ gbogbo wọn ò ní lè sòdodo mọ́. ṣe é rí pé gbogbo ẹ̀ ló ní ìtumọ̀. La ilaha illallah àfáàyè bàbá àbúkà àbòhórè Abuka abuhure. bàbá rẹ ti àkókò ọmọlúwàbí Abuka abuhure. bàbá rẹ
rẹ̀ dá púpọ̀ sẹ́yìn. وأمك حرة kọ́dà ìyá tó gbé ọmọlúwàbí lòun náà. وقد ولد حران غير النجيب. àmọ́ àwọn méjì tí wọ́n dá àgbàpọ̀ tó sọ wọn lẹ́gbẹ̀ẹ́ wọn bí wọ́n rí sí ọ̀la. ẹnu òkò tó ṣe wọ́n ní kọ́ wáyé. bàbá yìí bàbá áfíríkà ní ìwọ̀n sọ ọmọ títí kìló. ó di gìló ó náà jẹ́ ìgbẹ́rìn. abdulrasaki ọdọdọsọ. Muhammadu Jamiu di Jamo. lukumanu ọwádìí lukẹsì. Sumela di Warrior. bàbá yìí iṣẹ́ àwádìí sọ̀kú. أبوك ismail àwádìí kàtẹ́pù. أبو هريرة bàbá rẹ̀ dá lóòótọ́. وأمك حرة ọmọlúwàbí nìyá rẹ̀ náà pẹ̀lú. وقد ولد حران غير النجيب. àgbàpọ̀ tó sọ wọn lẹ́gbẹ̀ẹ́ wọn bí wọ́n rí sí ọ̀la. àwọn méjèèjì tó dà. أبوك أبو فسق ìyá tó bí ọ kírísẹ́ ìyá àti kìrìyọ́nì òkì. وأمك فاسق. àní bàbá tó bí ọsẹ ìyá rẹ̀ náà òkì ló bẹ̀. وقد mọ̀bọ̀ ọ̀kọ́ ní nàjìbá. وقد نجب فسقان ìbùnà ابن النجيب. ìbùnà nàjìbá ní ìbàjẹ́ àmọ́dọ̀ òdúrà tó sì rí tó lè bàbá kọ́ bí àwọn àyọ̀dẹ̀ nàjìbí lọ ìbùnà nàjìbá lẹ́yìn kọ́lọ̀ àmọ́dọ̀ òdúrà tó sì rí ẹ̀rẹ́dẹ̀bà àgbàdo ìyàpá àbúdá abúfúsẹ́kẹ́. أبوك أبو فسق. bàbá tó bí ọmọ tí ń sápẹ́ni bàbá rẹ̀. أبوك أبو فسق. bàbá rẹ̀ sẹ́ bàbá tó bàbá rẹ̀. وأمك فاسق. ìyá tó bí ọ ní gèbèrè lòun náà. وقد نجب فسقان ابن النجيب. àwọn ọmọ bá pọ̀lọpọ̀ àwọn gèbèrè bí kalẹ̀ ní ọmọ wọn ni wọ́n kọ́ra sí ìsìlámù lónìí. àwọn ọmọ mùsùlùmí wọn tẹ̀ ń táwọn ilé ẹ̀sìn wọn tẹ̀sí kọ́ bọ́kùsì. níjọ́ lẹ́yìn rí ọdún lẹ́yọ̀ tààrọ̀ àbí kí muharam tààrọ̀ káwọn kúṣẹ́ rẹ̀ tàtẹ́ jìtà káwọn fẹ́ gbàdúrà. káwọn àgbà wọn sọ fún tiwa ọwọ́ aláì tó forúkọ rẹ̀ bàbá wa. àwọn tó fi wá dáa ẹni wọ́n sọ ọmọ bí sí wa láàyè. فمن ترك الإفساد ẹ̀dá fi bàjẹ́ rẹ̀ tó lọ. والبقي للورى. ẹ bá ti fi bàjẹ́ rẹ̀ àti tẹ̀gbẹ̀rẹ̀ pàtàkì kẹ́kọ̀ọ́ mọ̀dà kejì bá bá ti pàtì tá a ṣe fúnra wọn náà. ويرضى بما أعطاه ربي من النعم. àdúrà tẹ̀sí fún wa láti jọ sunday tẹ̀sí jọ jimá jọ àlàmẹ́sì nígbà ẹni fásitì kò náà bìtẹ́ ara lọ jẹ́ kárí pàdé àgbà. láti tó ti ra wa tó bá kọ́ tẹ̀lé pàpà àmọ́ ní wọ́n tẹ̀lé. فمن ترك الإفساد. àwọn yàrá sọ̀rọ̀ ti náà bara wa jẹ́ kàkiri ẹ̀yà yasi mẹ́la ó sì lọ́ni wọ́n mi sẹ̀lẹ̀ ó sì lọ́ni ọmọ ọlọ́run àti màdìmù. àwọn àti bara wa jẹ́ wọn ní káàdùn àyọ̀ gbà lásán náà. فمن ترك الإفساد. èyí tá a gbé tàyà mi jìyà ni èyí tá a ṣe bọ́ọ̀lù bẹ̀ lásán tá a bọ́ tàbí ó kú dàbí tá a bọ́ tàbí lọ. àmọ́ tí ọjọ́ ìwọ̀n gbà lára nípa ìṣèlú láti dìbò mọ́sálá an bara wa je an tẹ̀gàn fún yàrá yọlọ kẹ́ ẹ ti parí ẹ̀ wọn àfẹ́rẹ́ wọn fi sẹ̀dí ẹ̀ wọ àmọ́ owó yàrá saki ó ti dàbí ní ìdí àbúrò mọ́sálá ẹ̀ fi jì wọ́n àwọn ni wọ́n máa bọ́ kí ẹ máa wọlé sáàlẹ̀ kú wọlé láti sáyé màá tó àlọ́tọ̀ la màá tó àwọn fẹ́rẹ́. فمن ترك الإفساد ẹ náà bá lè fi bàjẹ́ rẹ̀. والبقي للورى. àtàkùn ọmọdé kejì. ويرضى eba بما أعطاه ربي من النعم. wọ́n yẹ wọn bá tọ́lọ̀ sí fún wọn náà ọjọ́ tí ọlọ́run kílẹ̀ náà gàwó tẹ̀lé lẹ́nu sí ẹlẹ́mu olówó tọ́lá fún kílẹ̀ náà gàwó tiẹ̀ sí ìtọ́lọ̀ sí fún wọn náà jọ tẹ̀lé lọ́run. يعيش آمنا في الناس. àwọn kan bẹ wọn náà fẹ́ máa lo òsì lọ ọlọ́mọsá bàbá ń tàṣí fún wọn. ẹgbẹ́ ẹ má ti ṣàdúrà àwọn ọmọ ni. àbá yìí Bàbá. àwọn tó náà fẹ́ máa lo òsì lọ gbèsè ayé àwọn ọlọ́mọsá bàbá ń tàṣí fún wọn. àwọn àwo wọ́n sì ni. wọ́n pọ̀ dé táwọn ọmọ yìí